السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نعمده ونشكره ونستعينه ونؤمن به ونتوكل عليه. ما يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. ونصلي ونسلم على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وأصحابه والتابعين والتابعين بإحسان إلى يوم الدين وبعد. أقين فولون وبعد. الحمد لله. إجازة ما شاء الله. ما شاء الله. لا قوة إلا بالله. ما شاء الله. ما شاء الله. لا قوة إلا بالله. ما شاء الله. ما شاء الله. لا قوة إلا بالله. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. ọpẹ́ tá a dún fọ́lọ́run ni pé Ọlọ́run ò ṣì wá lọ́nà. Alhamdulillah. Kò sì jẹ́ ká ṣe àfáàní. Alhamdulillah. Torí pé ìyẹn lè kéwú kó mọ kéwú kó sì tún sọnù. Al-Qur'ani gan jẹ́rìí bẹ́ẹ̀. Yudillu bihi kathira wa ya'ti bihi kathira. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn kẹsíra yẹn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó kéwú tí ó sì tún sọnù. Bákan náà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó mọ kéwú tí ó mọ̀nà dọ́dọ̀ Ọlọ́run. So wọ́n á fi ìmọ̀ kéwú pín ọ̀nà mọ̀. Ṣùgbọ́n wọ́n lè fi ọlá àpá tó kọ́yàn, wọ́n lè torí tiẹ̀ ṣàánú ọmọ kéwú pé ẹni yìí ẹ jáwó tààfà rẹ̀, ẹ má jẹ́ kó sọnù, ẹ jẹ́ kó tara kéwú tiẹ̀ kó ṣe kí ni o, kó mọ̀nà dọ́dọ̀ Ọlọ́run. Àìmọye èèyàn ni wọ́n mọ kéwú àmọ́ kí wọn ò líìdì wọn lọ sọ́dọ̀ Ọlọ́run. Àwa dúpẹ́ ọba tí ò jẹ́ kí kéwú wa kó líìdì wa lọ sínú náà Jahannama. Alhamdulillah. Ṣe pé ní kéwú tó wúlò, kéwú tí ń ṣàǹfààní lọ́lọ́run ní ká mọ̀. Gbogbo ìwọ tó bá bára rẹ nínú irú agbọ́nrin pé kéwú rẹ kéwú tó wúlò, kéwú tí ó sọ yẹn nù lọ́lọ́run ní kó mọ̀, máa dúpẹ́, máa kí Ọlọ́run o. Ìfàkọ́ wọn ń rí nífà o. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń darapọ̀ mẹ́tò yìí níbi tá a ti máa ṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ kan tó ń lọ lórí afẹ́fẹ́ lásìkò yìí. À ń gbọ́ táwọn àfáà kan sọ láti bí ọdún méjì ni mo ti kọ́kọ́ gbọ́rọ̀ yẹn. Táàfáà kan ní obìnrin tí ń ṣe nǹkan oṣù ó lè gba àwẹ̀, dandan ni kó gba àwẹ̀. So nígbà tí mo gbọ́rọ̀ ni mo ní àfáà kan tí òun kéwú ní Morocco.
àwọn àríra wọn á bí lè mọ́níà àbí lọ́dọ̀ tí yíyan ní Morocco tẹ́yìn ti kéwú ṣé wọ́n ti ń sọ níbẹ̀ náà pé obìnrin tó bá ń ṣe nǹkan oṣù lè gbà rẹ̀ èsì tó fún mi ní lọ́lọ́run yẹn so lẹ́yìn ìgbà yẹn àtúpadà gbọ́ mọ́ so àmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ yẹn tún já ranyìnranyìn àwọn tó ń champion ọ̀rọ̀ náà àwọn méjì ni Ustaz Al-Mubarak Saheed Al-Mubarak ẹnu wọn mo ti kọ́kọ́ gbọ́ ó ti tó bí ọdún méjì sẹ́yìn Ustaz Jamiu Adégúnwà mo ń rí pé àwọn náà wọ́n ń champion ọ̀rọ̀ náà gidi gan tààrà so ẹnìjọ́ mẹ́ta yìí ni mo wá jókòó wọn á wòye pé tí àwọn èèyàn bá ń sọ nǹkan kan tó ní mímọ̀ kan sì mọ̀ pé kò rí bẹ́ẹ̀ kò yẹ kó dákẹ́ nínú ẹ̀tọ́ ní fáwa láti ṣe àtúnṣe àgbọ́yé àwọn èèyàn kí àwọn èèyàn lè bá mọ èyí tí ń jẹ́ òtítọ́ kó má bàa di pé èyí tí wọ́n ń wíhun làwọn èèyàn ó lọ máa fi ṣẹ̀sìn tí wọn ò sì ní mọ̀ pọ́ọ̀rọ̀ yẹn ò ṣe kí ni kò rí bẹ́ẹ̀ so àwọn àfáà wa tí wọ́n kọ́ wa ń kéwòn lákọ̀ọ́kọ́ ṣàdúrà fún pé wọ́n ṣì wá tọ́ wọ́n ṣì wá lọ́nà bàbá mi Dandawi bàbá mi Lámúnigun bàbá mi Àgbàlagbàjì Ọlọ́run má jẹ́ kí ilé wọn ó dáwóró má jẹ́ káàyè wọn ó dòkú líyí ìlàáfì. àwọn tí mo fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ lálẹ́ yìí mi ò tágẹ́ẹ̀tì irú social media mo tágẹ́ẹ̀tì ẹ̀yin ọmọ tó ń tẹ̀ wá wájú mi ẹ̀yin gangan ni mo fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ àmọ́ irú social media káwọn náà máa ṣe kí ni o káwọn náà máa bá wa ká lọ so ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọ lé kéwú tẹ́ ìjòkó tẹ́ wà lé kéwú tẹ́ yìí ń délé kéwú ẹ̀yin gangan ni mo fẹ́ fi nǹkan yẹn kọ́ lẹ́kọ̀ọ́ jù kíkálukú ẹ má fa àfáà yín ṣeré o ẹ di àfáà yín mú àfáà olórin kan ní kọrin oúnjẹ sáláwúrọ́bù náà ti ọlọ́pàá àná àyè màtàun yàsáláwúrọ́bù náà sí àná àyè màtàun. gbogbo odò tó bá ti gbàgbé orísun kì í gbẹ ìmọ̀ ẹ̀rùn ni gbogbo àfáà tó bá tókè tán tí ò rántí ipá àwọn kan ni wọ́n kọ́ wọn ní kéwú tí ó máa dárúkọ wọn kó máa ṣàdúrà fún wọn ẹni ìyẹn tí ó padà ṣe kẹ́kọ̀ọ́ ẹ̀ náà ni pé àìmọ̀kan kéwú ni ó rò pé òun ń wí lẹ́nu kò ní mọ̀ pé òun ti da láìmọ̀kan. Jazallahu rabbun nasi àná àyímọ̀ta lànà nẹ́kọ̀ọ́dù Qur'ana hasiban wa zalizala. Lana naqalul Qur'ana hasiban wa zalizala. Gbogbo kéwú tí yẹn bá ń kó mọ̀ láyé lónìí tíra ló ká o kò mú alátọ̀run kí mo rí tíra ló ká ó ká tíra ni àwọn tí wọ́n tẹ̀ ń ṣe tíra tí kálukú wa lọ rà lọ́jà tá ń ká yẹn àlùbáríkà wọ kéwú la fi lọ kówó ra tíra wọn àìmọye àfáà ló ṣe tíra tí agboolé wọn gan òmò kó ṣe kí ni ó ṣe tíra nígbà tá àlùbáríkà wọ ìmí nínú àwọn àfáà tá nǹkan tíra wọn lẹ́yìn tó ṣe tíra náà tán ó lọ fi ṣe tàwáàfù ní Kaaba tí ń bẹ náà lé lórí pé Ọlọ́run tíra tí mo ṣe ìjẹ́ ó di ìtẹ́wọ́gbà fún gbogbo ayé Jazallahu rabbun nasi àná àyímọ̀tàn. Jazallahu rabbun nasi àná àyímọ̀tàn. Lana naqalul Qur'ana hasiban wa zalizala. Lana naqalul Qur'ana hasiban wa zalizala. mo wá sàfà Mubarak Saheed títí tí mo sì mírí omi fẹ́ máa bọ́ lójú mi. Sádìpù ló sọ àfáà yìí di báyìí ni ṣé wọ́n sàlápẹ̀ torí pé ìmọ̀ yẹn pọ̀ lóòótọ́ àmọ́ ṣé Sádìpù làwọn kan sàṣà àfáà yìí tó fi ń wí kàntànkàntàn yìí ni àbá àfáà yìí ṣe lọ́hùn lẹ́sẹ̀ kan tọ́lọ́hùn wá fẹ́ yáfi ẹ̀
àfáà ti wá gbé kéwúlẹ̀ wọ́n ti wá gbé ẹ̀wù ìsọ yẹn nù ìsọ àwọn èèyàn nù wọ́n wá gbé wọ̀ ẹ wá di dọ́ọ̀lù mùdílù ẹni tó sọnù tí ó tún ṣe tá àti sọ gbogbo ayé nù. kò wá sí tí wọ́n farú ẹ̀ gbogbo ẹni tó bá ti gbàgbé ilé àfáà rẹ̀ tó sọ pé ilé àfáà wo báwo ibi tó wọ náà ti mọ̀ nípa òní mọ́ ẹ̀kọ́ àkọ́yè wọn náà wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kọ́ ń kéwú ọ̀tá àwọn wọn padà dì wọn yàn padà mú ẹnu ẹ̀nu ilé rẹ mọ́ gbogbo àwọn tó kọ́ ń kéwú ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti kú ò ni wọ́n ti padà ń ṣépè lé ọ ibẹ̀ ló ti fura pé kí ló ń ṣẹlẹ̀ nínú àyátù rẹ̀. Yàtọ̀ aláwọ̀ àmúna. Àdúpẹ́ o, àwọn àfá àtọ́lọ̀ wọn ayé wa o, bàbá Lámúnígun ọ̀ṣẹ́ o. Tó bá jẹ́ pé bàbá Lámúnígun nìyẹn bá ní láàfá kí ẹ̀ máa dúpẹ́ lójoojúmọ́ tó o láàfá àjàgbé àmọ́dà. Ẹ lọ wo gbogbo ẹni tí ó gbàgbé ilé àfá ẹ̀ ẹ wo bọ́ọ̀rọ̀ ẹ̀ ṣe di ẹ wo bọ́ọ̀rọ̀ ẹ̀ ṣe padà rí. Òun àti ọmọ kí wò ní padà kíra mọ́ èpè ní wọ́n mọ̀ ẹgbẹ́ àwọn iṣẹ́. Láti sọ pé adúpẹ́ fáwọn bàbá àtẹ̀ríwá kọ́ adúpẹ́ fàbúàjì ìtànríwá kọ́ àfáàlẹ́ yìí ò lè kọ́ nìyàn ọ̀jọ̀gbọ́n rẹ̀ kíyèsí ọmọ ṣòro. Adúpẹ́ àwọn bàbá tọ̀ríwá kọ́ àfáàlẹ́ wọn ò lè kọ́ ní ọ̀jọ̀gbọ́n kíyèsí ọmọ ṣòro. Adúpẹ́ fáwọn bàbá tọ̀ríwá kọ́ àfáàlẹ́ wọn ò lè kọ́ ní ọ̀jọ̀gbọ́n kíyèsí ọmọ ṣòro. Adúpẹ́ fáwọn bàbá tọ̀ríwá kọ́ àfáàlẹ́ wọn ò lè kọ́ níyàn ọ̀jọ̀gbọ́n kíyèsí ọmọ ṣòro kọ́. Adúpẹ́ fáwọn bàbá tọ̀ríwá kọ́ àfáàlẹ́ wọn ò lè kọ́ níyàn ọ̀jọ̀gbọ́n kíyèsí ọmọ ṣòro. Adúpẹ́ fáwọn bàbá tọ̀ríwá kọ́ àfáàlẹ́ wọn ò lè kọ́ níyàn ọ̀jọ̀gbọ́n kíyèsí ọmọ ṣòro kọ́. Mo wá farabalẹ̀ mo wo fídíò 2 hour plus tá a fa Mubarak Saheed ṣe lórí ọ̀rọ̀ wípé obìnrin tí ń ṣe nǹkan oṣù ó lè gbàwẹ̀. Mo wá jọ ti àwọn pọ́ìntì yìí jáde nínú ọ̀rọ̀ wọn. Èyí tó pọ̀ jù nínú fídíò náà wọ́n fi sọ̀rọ̀ tí wọ́n kọ ní àkọlé topic odidi 45 minutes níbẹ̀ sí 44 minutes ọ̀rọ̀ nǹkan míì ni wọ́n ń sọ. So nínú ọ̀rọ̀ wọn wọ́n ní fọlọ́run sọ wọ́n ń pe àáfàá kan ṣáfàá náà lápè fọlọ́run sọ wọ́n lóun sọ pé ànábì jẹ gbèsè kú ni pé ìyún ni ó tàbùkù bá ànábì wa Muhammad pé torí pé ni ó bá jẹ gbèsè kú ikú yẹpẹrẹ ló kú. Ìjẹ gbèsè kú èmi ò sọ pé ànábì ò jẹ gbèsè kú o àmọ́ kéèyàn jẹ gbèsè kú náà kò túmọ̀ sí pé kúkú yẹpẹrẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó Nàìjíríà náà ti ń kú wọ́n fi gbèsè sáyé lọ ní àìmọye wọn ni wọ́n jẹ báǹkì lówó. Kò sí olówó kan tó gbé nǹkan rẹ̀ ṣe láyé táwa lẹ́ni tí ò ní lóònù ní báǹkì tó ń sáfíìsì. So àwọn èèyàn fi gbèsè ṣọlá ìyẹn ò ní túmọ̀ pé èèyàn kan jẹ gbèsè kú. Michael Jackson fi gbèsè lẹ̀ sáyé náà ìyẹn ò túmọ̀ sí pé èèyàn kúkú yẹpẹrẹ. Àmọ́ bẹ̀ kẹnu mú ń lọ nígbà tí wọ́n kó ń bẹ̀ wọ́n bọ́ sórí ọ̀rọ̀ Professor Aláró. Wọ́n sọ̀rọ̀ ti Professor Aláró náà bíi mọ́díwù sámi kíyẹn dọ́gbọ́n máa yìnyàn kó sì jẹ́ pé ń ṣe ní bú. Àáfà Mubarak gúdù nú eléyìn ká máa búyàn kó wá dàbí ẹni pé ṣe láàyìn. Mo fún wọn ní professor bíi mọ́díwù sámi àwọn gba professor ń bẹ̀. Èébú ni wọ́n ń bú ẹni yẹn àmọ́ ẹni tí ò bá ní làákà yóò rò pé wọ́n ní ẹnìkan náà sọ pé ànábì jẹ májèlé wípé májèlé ni ló padà wá pa ànábì kẹ́ lè mọ̀ pé mo wo fídíò náà. Wọ́n dẹ̀ tún bú èébú pé àwọn àfáà kan ò tí ì já lẹ́nu ọmú ìmọ̀ pé tó wáyé pé àwọn ni wọ́n sọ̀rọ̀ kan báyìí àwọn ò bá má fún wọn lésì àmọ́ irú Professor Aláró kò jẹ́ kó jẹ́rú àwọn
èébú leléyìn àwọn náà sì sọ ń bẹ̀rẹ̀ pé tá a bá fẹ́ fúnyàn lésì ó yẹ ká lọ síbi èsì ni kò yẹ ká bú personality rẹ̀ ṣùgbọ́n yìí náà bú èbú nínú ọ̀rọ̀ yín Ọlọ́run nìkan ló mọ ya àfáà tẹ́ bú ń bẹ̀ tẹ́ kọ́ sáà ń dákọ̀ wọn tẹ́ ń bú wọn lóríṣiríṣi torí pé wọ́n sí lórí mọ́níájú ọ̀rọ̀ yín wọ́n tẹ̀lé àánú tẹ́yìn ń polówó fáráyé níjọ́ tẹ́rù yín ti kọ́kọ́ bà mí pé àfáà yìí nǹkan mi ń gbé lára àfáà yìí o níjọ́ tẹ́ ẹ ti sọ fáráyé pé Ọlọ́run ò fún ànábì Ìsá ní tírà nípa Ọlọ́run ò fún Ìsá kò fún ní tírà ẹ sọ pé alayhi salatu wa salam mo gbọ́ báyìí ní kì í ṣe pé wọ́n wí fún mi nínú kan náà àwọn fídíò yín tó ti pẹ́ tí ń lọ bí ọdún 3 bọ́lọ́run ò fún ànábì Ìsá ní tírà wípé ìnjílà tí wọ́n ń wí yẹn ìnjílà pé ó kọ̀ bí òun kọ̀ dàbí Ọlọ́run ló mọ bí ṣáà ṣe describe ẹ̀ pé kì í pé wọ́n ní ìnjílà pé àtàwọ́rá náà ní jẹ́ ìnjílà bá àfa Saheed Mubarak ti wí lọ́dún náà lórí live program ìjọ náà lẹ́rú ti kọ́ bà mí pé àfa yìí àfi kíyàn bẹ lọ́hùn kọ́lọ́hùn má jóun ó dà bẹ́ẹ̀ àpadà sí ibú gbáà ni kéèyàn ó ti mọ kéwú tán kó padà tó wá da láìmọ̀ kan ìyẹn ni wọ́n ń pè ní masiratu su'i àpadà sí ibú gbáà àwọn èèyàn sì ń hélì àfa yìí the prof the knowledgeable sheikh ìmọ̀ bàbá ìmọ̀ tó kún kẹ́kẹ́ ìmọ̀ kankan ò kún kẹ́kẹ́ lọ́dọ̀ eléyìí mọ́ o dọ́ọ̀lù mudil ẹni àánú tó fẹ́ sọ gbogbo ayé nù ìlàfà yẹn Mubarak Saheed ìmọ̀ kọ́lé lẹ́yìn mọ́ ìsọ̀yẹnu gbáà ni kọ́lọ̀ mọ́ sọ wá nù o nígbà tẹ́ wá ń kóòtì àwọn àṣekáni wọ́n sọ̀rọ̀ nínú nílẹ̀ làwùtọ́r àfáà báyìí sọ̀rọ̀ níbi báyìí àfáà báyìí sọ̀rọ̀ níbi báyìí èwo nínú gbogbo àwọn àfáà tẹ́ ń kóòtì yẹn ló sọ pé obìnrin tí ń ṣe nǹkan oṣù ó lè gbàwẹ̀ pé dandan ni kó gbàwẹ̀ èwo nu wọn torí gbà tẹ́ débi ọ̀rọ̀ ìjìmáwò ibi tẹ́ ti ń sọ̀rọ̀ ọmọ dáadáa ọmọ àlùbáríkà ọmọ bàbá wa àfa ńlá ń pé ó ń rọ́dù ọ̀rọ̀ mùdíù lórí ọ̀rọ̀ Abubakar ìgbà tẹ́ débẹ̀ ẹ wá ń sọ pé ìjìmáwò ẹ wá ń kóòtì ń táwọn àfa sọ nípa ìjìmáwò gbogbo àwọn àfa tẹ́ kóòtì lórí ọ̀rọ̀ ìjìmáwò àfa Mubarak Saheed èwo nu wọn ló sọrú ń tẹ̀yìn ń wíhun wípé obìnrin tí ń ṣe nǹkan oṣù ó lè gbààwẹ̀ ó di question alákọ̀ọ́kọ́ question ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ káàfà yóò bọ́ takú ṣàlàyé fáráyé tíra wo ẹ point tíra yẹn gbé tíra yẹn dání báyìí on a live program pé tíra yìí o orúkọ tíra náà rèé o èèyàn báyìí ló ṣe o tíra yẹn ó wà ń bẹ̀ wípé obìnrin tí ń ṣe nǹkan oṣù dandan ni kó ṣe kí ni o kó gbààwẹ̀ kẹ́ ẹ wá sí péjì ibi tọ́rọ̀ yẹn wà kẹ́ ẹ wá fi fóònù yá kẹ́ ẹ wá post ẹ̀ sí comment section ẹ kò fẹ́ sọ gbogbo àwọn tí ò kéwú ẹ fẹ́ sọ wọ́n nù torí ẹ lè sọ ẹni tó kéwú nù rárá o ẹ lè sọ ẹni tó kéwú tí kéwú ẹ yé ẹ lè sọ nù ṣùgbọ́n ẹni tẹ́ ẹ sọnù náà lẹni tí ò kéwú àwọn awam the populace mo wo gbogbo premises ọ̀rọ̀ yín látòkè délẹ̀ èyí tó pọ̀jù ń bẹ̀ divergent issue ni ọ̀rọ̀ tí ò sí níbi ń tẹ́ kọ tọ́pìkì ẹ̀ ń ló pọ̀jù ń bẹ̀ lẹ́nu àfá Mubarak káfá Mubarak máa sọ pé scam ní ìjìmáwò falihiyazu billah pé scam ní ìjìmáwò tó bá sọ pé ìjìmáwò ló ulama pé scam ní jẹ́bẹ̀ kí lẹ wá lọ lé kéwú fún ṣé stand tẹ́ pè yìí èdè tẹ́ fọ̀ yìí pé scam ní ìjìmáwò ṣé stand gbogbo mọ́ríkàsì ni mo fẹ́ mọ̀ o kí kálukú lè mọ irú lé kéwú tí ó mọ̀mọ́ rẹ̀ lọ o ṣé stand mọ́ríkàsì ní tẹ́ ń sọ yẹn ṣé point of view yẹn ṣé ẹ express ẹ on behalf of the entire mọ̀ríkàsì yúnà ní àbí opinion tí yín nìkan ẹ sọ fún gbogbo ayé ká gbọ́ o tóra wa sùmùrà náà à ń mọ́mọ́ wa lọ mọ́ríkàsì àyèmọ́ yóò ọmọ sùmùrà ń bẹ̀ ẹ jẹ́ ká tètè mọ stand yín torí pé bàbá wa Sheikh Adam Abdullahi Al-Alori gbogbo ayé ló mọ stand wọn pé fakihun sufiyun suniyun ní bàbá tíra àwọn lakélékéw mọ́ríkàsì lágége wọ́n ń ké Ashimawi wọ́n ń ké Al-Aqlari wọ́n ń ké Risala wọ́n ń ké Iziya ń bẹ̀ so mọ́ní àjù yẹn gbogbo ayé ló mọ̀ pé kò sí lórí irú tẹ́ ń sọ yìí ibi tẹ́yìn ti wá rí ti yín tẹ́ fi lè sọ pé ìjìmáwò ulama pé scam ni
ẹ ṣàlàyé fáráyé o, ẹ jẹ́ káráyé ó tètè mọ̀ kí mùdírù má dákẹ́ lórí ọ̀rọ̀ yìí o. Irú ọ̀rọ̀ yìí kọ́ ni mùdírù gbọ́dọ̀ dákẹ́ sí o. This is a call, a challenge to mùdírù Markaz. Mùdírù gbọ́dọ̀ jáde, ẹ jẹ́ ká mọ̀ ṣé personal opinion Mubarak ni pé ijma'ul ulama pé scam ni àbí opinion gbogbo Markaz. A fẹ́ mọ̀ o, gbogbo ayé fẹ́ mọ̀ o. Gbogbo ayé ló fẹ́ mọ̀. Ẹ jẹ́ ká mọ̀ kí mùdírù já mọ̀ bí táwọn gan dúró sí. Ṣé wọ́n sì wà lórí minhaju salaf sali? Àwọn bàbá wa tí wọ́n dá àṣàríyà tí wọ́n dá kalẹ̀, àwọn bàbá wa tí wọ́n jẹ́ onísúfí tí wọ́n dá kalẹ̀. Sheikh Ibrahim Niyas àgbà onísúfí ni wọ́n sọ tẹ̀ ń wí o. Afa Mubarak àwọn náà kọ tírà o, bàbá kọ tírà o. Sheikh Abdul Qadir Jilani Qaddasallahu sirahu, bàbá náà kọ tírà wọn wí tẹ̀ ń wí o. Afa Mubarak Said, ẹ jẹ́ ká mọ̀ àwọn tó jẹ́ sálàfù yín lórí ọ̀rọ̀ yẹn, ká ẹ dẹ̀ fi tírà àwọn gbogbo ayé. Tẹ́ ẹ bá wá ṣe bẹ́ẹ̀, tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀, àti ní sọ tí ó ṣẹlẹ̀ fún yín, torí pé ẹ ń sọ gbogbo aráyé nù. Ẹ dẹ̀ rẹ́dì pẹ̀lú ìmọ̀ láti máa sọ aráyé nù. Ẹ jẹ́ kí gbogbo ayé mọ̀, is it your own personal view pé ijma'ul ulama is a scam, or it is a point of opinion of the entire Markaz? Afẹ́mọ̀. Ẹ jẹ́ ká mọ̀, ẹ jẹ́ kí gbogbo ayé mọ̀. Tó wá jẹ́ pé gbogbo opinion tẹ́ ń wí yẹn, tẹ́ ń wí lẹ́nu yẹn, ibẹ̀ ni bàbá wa mùdírù náà dúró sí, ẹ jẹ́ ká mọ̀. Tó bá jẹ́ pé yìí nìkan lẹ́ ń fìfẹ́ ẹnu yín sọ, ẹ jẹ́ ká mọ̀. Bàbá wa tí wọ́n jẹ́ wazirul Markaz, tí wọ́n wà nílẹ̀ Haúsá, àwọn náà ní láti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Saheed Mubarak ó ní ijma'ul ulama, ó ní is a scam. Ṣé bẹ́ẹ̀ lórí bàbá wa wazirul Markaz FAC? Ṣé ń tẹ́yìn náà gbàgbọ́ nìyẹn ní Markaz? Ẹ̀yin ni Lizan. Ṣé kìí ṣe gbogbo àwọn tírà yìí náà ni wọ́n ń kọ́ wa ní Markaz ni? Risala, Matinu Risala, Ajirumiya, àwọn Akdari, Ashimawiya, Matinu Iziya, Muktasaru Kalili. Ṣé kìí ṣe àwọn tírà yìí náà ni wọ́n ń ké ní Markaz ni? Torí mi ò débẹ̀ kéwúrí. Ẹ já mọ̀ o. Tẹ́ ẹ bá ti wá kọ tírà míì tó gbé e sínú, tó wà nínú mutawiyat rẹ̀ wípé obìnrin tí ń ṣe é là dandan ni kó gbààwẹ̀, ẹ jẹ́ ká rí tírà yẹn, ká dẹ̀ rí àwọn ọmọ sọ́ọ́dírù tírà yẹn, gbogbo ayé fẹ́ mọ̀. Wàláì gbogbo ayé fẹ́ mọ̀. Irú ọ̀rọ̀ yìí kọ́ ló yẹ kí mùdírù Markaz dákẹ́lé lórí. Wọ́n wà gáàwé ni mùdílùn. Afá yóò sínú kò sínú jọ̀nà mọ́ rárá pàápàá. Eré là ń mú tẹ́lẹ̀, àwa rí pé àfá yìí yóò síríọ̀sì pẹ̀lú ohun tí ń wí. Tírà wo ẹjọ́ tírà yẹn jáde lójú gbogbo ayé? Kẹ́ẹ̀dẹ̀ yìí snap page tẹ́ ti kà á tó ti sọ wípé obìnrin tí ń ṣe é là kó máa gbàwẹ̀. Ẹ tún wá sọ nínú ọ̀rọ̀ yín, ẹni ń tẹ̀ ń wí yẹn ń pé opinion Imam Shafi'i ni, a fẹ́ rí ibi tó wà. Wọ́n ń pe tírà kan ní Al-Fiqhu ala al-Mazahib al-Arba'a. Fíkíwù ti gbogbo àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin àti ibi tó ti yapa inú o, àti ibi tẹ́nu wọn ti kó. Fíkíwù àwọn mẹ́rẹ̀ẹ̀rin, àwọn wo ni ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin? Wọ́n bí ìmáàmù Málìkì, wọ́n bí ní 93 ìjìríyà. Ọdún tí wọ́n bí ìmáàmù Málìkì nìyẹn. 93 AH ni wọ́n bí ìmáàmù Málìkì. Ó wà lára àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin. Àwọn tá ń wí yìí, wọ́n láǹfààní àti bá àwọn sàhábà ní láyé. Wọ́n ṣe kí ni? Wọ́n láǹfààní àti bá wọn láyé. Èyí tí ò dẹ̀ láǹfààní àti bá wọn láyé, ó bá àwọn tàbíìn. Ìmáàmù Malik, ẹni tí wọ́n bí ní 93 ìjìríyà. 93 ìjìríyà, sẹ́wọ̀n pé ọdún yẹn kódà kò tí ì wọ 70 years. Àbí ọdún wo l'Ànábì kú? Ànábì kú ní 10 AH. Tá a bá yọ kúrò nínú 93, that is 83 years lẹ́yìn tá Ànábì kú ni wọ́n bí Ìmáàmù Málìkì. Ṣé pé kò tí wọ ọgọ́rùn ọdún? Ó dẹ̀ kọ tírà. Tírà tó kọ ìlà ń pè ní Muwatta Imam Malik. Tírà náà rí.
tíra tí Imam Maliki kọ rè Al-Muwatta oníṣẹ́ríwù oríṣiríṣi àfáà ló ṣe ṣẹ́ríwù lé lórí bó ti wáyé lára àwọn ṣẹ́ríwù rẹ̀ ńlẹ́lẹ́ ṣẹ́ríwù Zurqani ní Al-Muwatta Imam Malik ṣẹ́ríwù tí bàbá Zurqani ṣe lé lórí rẹ̀ ìdí mẹ́rin ni ṣẹ́ríwù Zurqani ìdí mẹ́rin lòun èwo nínú àwọn tá a wí ló kọ nínú tíra wọn yálà Abu Hanifa ni o yálà Imam Ahmad bin Hanbali ni o yálà Imam Shafi'i lẹ́lẹ́ pọ́ìntì pé ó sọ ń tẹ̀ ń wí tá a bá lọ wọnú al-fiqhu ala al-mazahib al-arba'a ní tí wọ́n kọ síbẹ̀ rèé ní táwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin ibi tán bá ti panu pọ̀ lé lórí tí wọ́n bá ti yapa ẹnu tẹnu wọn bá kò tí yẹn bá dénú tíra yẹn kò ní bá kán sọ pé ìyapa ẹnu wà ṣùgbọ́n tán bá yapa ẹnu lórí ọ̀rọ̀ kan ẹ máa wá rí i pé wọ́n á sọ tẹ́ni yìí 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 wọ́n á máa sọ tẹ́ni kọ̀ọ̀kan wọ́n ṣe kí ni o tó sọ ìgbà tí wọ́n débi ọ̀rọ̀ éèlà ẹ lọ wò ó sọ́mọ̀lá aid wa nufasa kí ẹni tó ń ṣe nǹkan oṣù kó ṣe kí ni kó gbààwẹ̀ àti nufasa ẹni tí ẹ̀jẹ̀ tí ń ṣe ẹ̀jẹ̀ bímọ postpartum bleeding òyìn là ń pè lẹ́jẹ̀ bímọ nu fíkíwù postpartum bleeding kóbìnrin ó bímọ tán kẹ́jẹ̀ máa jáde nígbà tí wọ́n débi ọ̀rọ̀ ààwẹ̀ tiwọn ní tí wọ́n sọ rèé ìdá àádọ́tì lèmẹ́rẹ́ àtó aṣọ ìmọ̀ àwọn nefisat wájàbá àléyá àlẹ́fítẹ̀rù wọ́n ní tí obìnrin tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ obìnrin tó wà nínú ààwẹ̀ tó bá dédé rí nǹkan oṣù rẹ̀ tàbí ó bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ìbímọ rẹ̀ tó sì wà nínú ààwẹ̀ tẹ́lẹ̀ wájàbá àléyá àlẹ́fítẹ̀rù dandan ni kó jáwẹ̀ wà ó rìmọ̀ àṣìyàm wọ́n ṣe léèwọ̀ fún kó ṣe kí ni o kó gbààwẹ̀ èèwọ̀ ni kó gbọ́dọ̀ gbààwẹ̀ aráàmù ni kó gbọ́dọ̀ gbà kì í ṣe mọ̀kìrú ó rí mà lé àṣìyà kó gbọ́dọ̀ gbààwẹ̀ èèwọ̀ ni wàlá o sọ́ọ̀mọ̀t tó bá wá gbà á fàṣàwọ̀mù àbáàtì àwẹ̀ yẹn kò ní wà àlẹ́ àlọ́kọ̀dọ̀ dandan ni kó san bó ti wà nínú al-fiqhu ala al-mazahib al-arba'a nìyẹn níbí àfáà kankan ò yapa ẹnu lé lórí nínú àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin Abu Hanifa ní títí kan ìmáàmù Shafi'i tó ń sọ wípé ẹni tí ò tí ìwẹ̀ jánábà kò gbọ́dọ̀ ka Al-Qur'an mazhabu ìmáàmù Shafi'i ibẹ̀ ló wà wípé àlìjúnù ẹni tó bá ìyàwó rẹ̀ sùn tí ò tí ìwẹ̀ àti obìnrin o tí wọ́n bá sùn tí ò tí ìwẹ̀ àwọn méjèèjì kò sẹ́ni ó gbọ́dọ̀ ka mushaf Al-Qur'an ṣé ìmáàmù Ṣáfi'í yẹn ni ó wàá sọ pé obìnrin tí ń ṣe nǹkan oṣù kó gbààwẹ̀ tẹ́ bá ti ń ka tírà ẹ máa jọ o ẹ má jẹ́ kí ṣètánì ó máa kọ́ yín ní kéwú ṣètánì ti ń kọ́ yín kéwú àfáà Mubarak èyí ò sí lójú ọ̀nà mọ́ o ẹ rí i pé ìjọ́ tẹ́ ti ń sọ kò síjọ́ tí mo bọ́ tata kò yín rí ìjọ́ tẹ́ ní àná Ọlọ́run ò fún ànábì yìí sá ní tírà Ìnjílà pé Àtàwọ́rá náà ní jẹ́ yìí jáde sọ̀rọ̀ torí pé yẹn kò ní í ṣe pẹ̀lú foundation of our religion kò ní í ṣe pẹ̀lú pillar of Islam njọ́ tẹ́ ṣe tafsiru yín pé anabi Suleiman náà ní jẹ́ Sulqarnaini ẹ rí i pé ìjáde irú ẹ̀ torí yẹn ò ní í ṣe pẹ̀lú pillars of Islam àmì eléyìí tẹ́ dìmú tẹ́ ń sọ yìí ìkan nínú òpó ìsìlámù lẹ́ ń fọ́gi mọ́ yìí ìkan nínú òpó ìsìlámù làwẹ́ tí òpó ìsìlámù bá sì ti tó bá ti ń mẹ́ ẹ níbìkan ìsìlámù lẹ́ ń wogi mọ́ ìsìlámù làfá yìí tágẹ́tì yìí lára àwọn ọ̀tá ìsìlámù lẹ́jẹ́ wọ́n rán yín wá ní sínú àní ẹ̀sìn ẹ̀yìn sára wa lè sàmìtà ẹ̀yìn sára wa ó ti fi hàn dájú wípé àwọn kan ni wọ́n install yín sínú islam láti máa wogi mọ́ ẹ̀sìn islam ẹ lè jẹ́ mùsùlùmí tó katira tó wà lórí àkídà àwọn àkídà ti salaf sali kẹmẹ wí tẹ́ ń wí gbogbo àwọn sàhábà pátá èwo ni wọn ló wí tẹ́ ń wí Abubakar ni Usmanu ni Umaru ni Ali ni àtàwọn yòókù bíi Abdullah ibn Mas'ud Abdullah ibn Umara èwo nínú wọn ló sọrú tẹ́ ń wí yìí Àfáà Mubarak pé obìnrin tí ń ṣe é là kó máa gbàwẹ̀ lọ èwo ló wí nínú wọn òfò mà ti ṣe ìsìlámù
nǹkan mà ti ṣe wá. ẹnìkan wá ń kọ́mẹ́ǹtì síbí ní pé àyàwó mo mọ̀ pé béèrè ẹ̀yin tí àfa ti ṣì lọ́nà mo mọ̀ pé ẹ máa wá sí kọ́mẹ́ǹtì pé àyàwó ló sọ pé obìnrin tí ń ṣe nǹkan oṣù kò lè gbààwẹ̀. bá ń lọ sínú Suratul Baqara verse 222. أعوذ بالله من الشيطان الرجيم. èmi náà múra yín wá gidi ni. بسم الله الرحمن الرحيم. ويسألونك عن المحيض. ما شاء الله. قل هو أذى فاعتزلوا Quran chapter 2 ni wọ́n kà yẹn verse 222. ما شاء الله. ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فاتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين. ẹgbọ́n tọ́lọ́wọ́n bá ń sọ nínú àyà yìí ó ní wọ́n ń bọ̀ wá bi ẹ́ léèrè bí ẹ̀yin náà bẹ́ẹ̀ ẹ̀yin náà ti ń bi mí léèrè pé kí n mú àyà wá ànábì wọ́n ń bọ̀ wá béèrè o anilema id éèlà ní jẹ́ bẹ́ẹ̀ ń pa éèlà nǹkan oṣù tóbìnrin ń ṣe. kùlùwà àdá fàtàzìlú. mo ń bọ̀ àfà má yára fásitì ẹ jẹ́ wá lọ sínú sáyẹ́ǹsì kí là ń pè ní nǹkan oṣù lára tí ò yí àfà Mubarak kiri. ẹ̀jẹ̀ oṣù tẹ́ ń rí yẹn àwọn obìnrin a máa ní ẹyin tí wọ́n bí mọ́ wọn níjọ́ tí wọ́n bí wọn ó kéré jù obìnrin ó ní ẹyin bíi 500 nínú òkè àpò bímọ níbi ovary ẹyin tí ó wà ń bẹ̀ yóò wọ bíi 500 àmọ́ níjọ́ náà ẹyin yẹn nígbà tí wọ́n ṣì wà kékeré yẹn ẹyin yẹn ò tí ì ní gbó a wà ní like cell ipò kàláyà ló máa wà tá a mọ̀ sí cell. tó bá wá di wípé obìnrin bàlágà lára àmì tóbìnrin ó fi mọ̀ pé òun ti bàlágà ni pé ìkan ọ̀kan nínú ẹyin yẹn ẹyọ kan lóṣù kan yóò gbó tẹ́yìn yẹn bá ti gbó tó mature tí ó bá wá rí wípé kò sí àtọ̀ ọkùnrin tó wọlé sára obìnrin yẹn tí ò bá ti sátọ̀ tó wọlé ẹyin yẹn ní láti jáde kúrò lára obìnrin yẹn ẹyin yẹn ó máa wá bọ̀ wá láti ovary morbid nìyẹn ibi tí wọ́n ti yẹ́yin tí wọ́n ti yẹ́yin yẹn nínú ara obìnrin ovary méjì lobìnrin máa ń ní ìkan lọ́tún ìkan lósì so ti yé báwọn so ẹyọ̀kan ló máa wá lóṣù kan ovary méjèèjì ò ní yẹ́yin ìkan ni ó wá wá tí ò bá ti sátọ̀ tó lè kọlù tí ó fi fertilize tí ó jẹ́ kó di ọmọ àfikún bọ́ta á wá sọ̀kalẹ̀ wá á gbanú fallopian tube connect to fallope yóò máa wá bọ̀ wá sínú àpò bímọ uterus tó bá wá débẹ̀ yẹn so ti yé tí ò rí àtọ̀ kankan tí ó lè fertilize rẹ̀ the next thing ni pé kó jáde jíjáde rẹ̀ là ń pè ní menstruation ní Lárúbáwá ń pè ní éèlà so á wá jáde ẹ̀jẹ̀ yẹn yóò dúdú tóbìnrin yóò bá ti ní infection yóò dúdú á dẹ̀ tíìkì níwọ̀nba bí ti máa rí nù ìyẹn ni éèlà sóyè àfa Ibrahim bá tún àyà yẹn kà lọ́wọ́ bẹ̀rẹ̀. ويسألونك عن المحيض. tó bá ti wá bi ẹ́ léèrè pé báwo ni tẹ̀rọ ẹ̀jẹ̀ oṣù ṣe jẹ́ in tó bí ìbéèrè yẹn àwọn Yahudi tóbìnrin tí wọ́n bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ wọn ò ní jẹ́ kó súnmọ́ wọn ò ní jẹ́ kó wọ yàrá wọn sì ní bá jẹun pọ̀ torí pé ń ṣe kíni ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kódà àwọn míì nínú wọn ti ṣe ṣéǹbà tiẹ̀ fún lọ́tọ̀ ibẹ̀ ló gbọ́dọ̀ wà tí ó fi ṣe kíni o tí ó fi parí éèlà ó wá ní lọ́dọ̀ tiwa nínú Islam kúlí uwa àzà ẹ̀jẹ̀ oṣù tẹ́rí yẹn o àzà ibi tá a fa Mubarak ò gbọ́ yére àzà
istilahu dini istilahu shari'i wo ni wọ́n fún àzá yìí méjì ni alákọ̀ọ́kọ́ ni pain ló jẹ́ fóbìnrin ìrora ló jẹ́ fóbìnrin lẹ́bìnrin pé èyí tó pọ̀ jù nínú àwọn obìnrin tí wọ́n bá fẹ́ ṣe é láwọn wọ́n á máa ní kíni o wọ́n á máa ní menstrual pain menstrual cramp ìrora ló jẹ́ fún wọn àbí kò yé ìyẹn ló bí tí wọ́n fi tọ́lọ́hún fi pítì wọn lórí pé ká má ṣe kíni o ká má gbàwẹ̀ nígbà tá a fa Mubarak ò ṣe nǹkan oṣù kò yẹ wọn mọ bí ti rí ẹ rò kó rọrùn kóbìnrin máa ṣe nǹkan oṣù ni tí wọ́n bá bi obìnrin léèrè pé kí ló fẹ́ lórí ọ̀rọ̀ nǹkan oṣù yóò sọ pé kọ́lọ́ má jẹ́ kóun ṣe nǹkan oṣù kóun sì máa bímọ kì í ṣe tó dùn mọ́ wọn nù ìrora ìsìláwù kejì tí wọ́n fún àzá ní kọ́zà kọ́zurat ìdọ̀tí ni torí pé irun ń ṣe kí ni o irun alukurani wa ní fàtàsílù nìsáà fìlèmàì tóbìnrin bá ti ń ṣe nǹkan oṣù ẹ má bá wọn lájọṣepọ̀ o wàlà tẹkẹràbù ọ̀nà àtàyẹ̀tùnúnà ẹ má súnmọ́ wọn sísúnmọ́ yẹn ìbálòpọ̀ ni àtàyẹ̀tùnúnà títí tí wọ́n fi wẹ̀ ó bá tú ìsìnkìní yẹn títí tí wọ́n fi wẹ̀ Attends. Títí tí wọ́n fi wẹ̀ ó wá ní ẹ gbọ́dọ̀ lájọṣepọ̀ pẹ̀lú wọn ẹ̀jẹ̀ wọn wẹ̀ àtàyẹ̀tùnúnà ẹ̀jẹ̀ wọn wẹ̀ fàyíṣà tàtọ̀ adnà àmọ́ tó bá di pé wọ́n wẹ̀ fàtúnà mi ní èso àmàrà kò ìgbà yẹn lẹ tó lè súnmọ́ wọn iná láàrin àyà ní lọ́bẹ̀ now wúwa àzá tí wọ́n wíhun bí yẹn bá lágbóyé àzá tó gbọ́yé kò ní máa wí táwọn ń wíhun ẹ̀ṣẹ̀ yìí lé ní wọ́n wá ní ká má mú wújà wá nínú àdíìsì ká dúró lórí kùránì nìkan ẹnìkan ń bẹ ó wá béèrè jẹ́ lọ síbi eléyìn ó wá béèrè lọ́wọ́ ìyàwó Aisha ẹ máa gbọ́rọ̀ yẹn o ó ní má bá lulẹ̀ aid tẹ̀kìdí sọ́wọ́mọ̀ wálà tẹ̀kìdí sọ́láàt kí ló dé tó ṣe pé ní obìnrin tí ń ṣe nǹkan oṣù á sọ pé kó san gbèsè ààwẹ̀ padà ààwẹ̀ tí ó gbà àmọ́ kò gbọ́dọ̀ san gbèsè irun kọ́ọ̀lẹ̀t ìyàwó Aisha ìbéèrè ni ìyàwó Aisha dá padà fún pé àrùrí ìyá tó ní àǹtí ṣé lára àwọn àrùrí ìyá ni wọ́n wà ní ìbéèrè táwa béèrè ni pé àwọn wo ní jẹ́ àrùrí ìyá àwọn ìjọ kan bẹ tí wọ́n dá kalẹ̀ ní ìlú Harura àwọn ìjọ tí wọ́n dá kalẹ̀ ní Harura yìí àwọn ní máa sọ pé Kùránì nìkan ni kó ti mú ẹ̀rí wá má fún aládìísì Kùránì sángílítì àfádìísì Aisha ìyàwó Aisha wá ń bi léèrè pé ṣé lára àwọn ló torí pé àwọn ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ fìtínà ọ̀rọ̀ yẹn wípé obìnrin tí ń ṣe nǹkan oṣù àfi kó gbààwẹ̀ à ń pè wọ́n ní àwọn kawarij al-kawarij al-aruriya al-kawarij al-aruriya Aisha wá ń bi ẹni yẹn léèrè pé ṣé kìí ṣe pé ó ti lọ darapọ̀ mọ́ àwọn aruriya àwọn tí máa ń pè Kùránì nìkan ni kẹ́ ẹ ti mẹ́rin wá àfẹ́ rí nínú hadith kí lẹ́ni yẹn wá wí
ẹnìyẹn wá dáhùn ó fún ìyàwó Aisha lésì padà ó ní lastu bi àrùríyà yìí darapọ̀ mọ́ àwọn àrùríyà o walakinni as'al mo kàn ní kí n béèrè ní tìtorí pé mo fẹ́ mọ̀ ìyàwó Aisha wá fún lésì pé kana yusibuna dhalik fanu'maru bi qada'i sawmi wala nu'maru bi qada'i salat tá a bá ti ń ṣe nǹkan oṣù a kì í gbààwẹ̀ a kì í kírun wọ́n wá sọ fún wa pé ká lọ san gbèsè àwẹ̀ wa àmọ́ wọn kì í pa wá láṣẹ ká san gbèsè ìrun ìyàwó Aisha ní bá a ti bá a lọ́dọ̀ Ànábì nù sallallahu alaihi wasallam ẹ gbọ́ báwọn pé báwọn ti bá a nìyẹn wọ́n máa ní káwọn san gbèsè àwẹ̀ wọn kì í pa wọ́n láṣẹ káwọn san gbèsè ìrun. ìbéèrè tí ń wá bí àfà Mubarak tí ń ṣe àwọn èèyàn lọ́nà wípé kí wọ́n má gba ọ̀rọ̀ tí ò bá ti sí ẹ̀rí ẹ̀ nínú Al-Qur'an tó jẹ́ pé inú àdìsí ló wà kán má gbàgbọ́. ẹ̀rí wo ló wà fún ká sin òkú pẹ̀lú aṣọ funfun àfà Mubarak níbo ló wà nínú Al-Qur'an pé tó kú wa bá kú aṣọ funfun ní ká fi ṣe kí ni ní ká fi sin. ẹ bá ń béèrè lọ́wọ́ àfà Mubarak ẹ̀yin tẹ́ ẹ jẹ́ fọ́lọ́wà rẹ̀ tẹ́ ẹ hẹ́ẹ̀lì ẹ̀ pé professor of knowledge ẹ lọ bí àfáà yín léèrè Mubarak Saheed wípé ní ó ti ń béèrè ó ní bo ló wà táwọn ti lè rí kà pé ọ̀rọ̀ àrùríyà tí mo wíhùn àwọn tírà tí mo kó síwájú èmi mú wá pẹ̀lú evidence ni ìyìn wá pẹ̀lú ọ̀rọ̀ orí rárá gbogbo tí mo fẹ́ wí bí pátá ló ní reference eléyìí tí mo wí tán yìí ẹ bá nínú Bukhari ẹ bá nínú Muslim mutafaqu alayhi ni àdìsí tí mo wí tí mo kà tán yìí tẹ́nìkan ti béèrè ọ̀rọ̀ tí ìyàwó Aisha ti ń bi léèrè pé ṣé ìṣepò ti darapọ̀ mọ́ àwọn àrùríyà àwọn tí mọ̀ pé Kùránì nìkan la ti fẹ́ rí àfẹ́ nínú àdìsí ànábì àdìsí yẹn ń bẹ nínú Bukhari ó sì ń bẹ nínú Sahih Muslim ìyún ní bẹ́ẹ̀. ẹ jẹ́ wá padà síbi ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ ẹ̀yin fọ́lọ́wà Mubarak Saheed ẹ lọ lè bi àfáà yín léèrè ẹ̀rí wo ní ń bẹ fún ká máa sìnkú pẹ̀láṣọ funfun ẹ̀rí wo ní ń bẹ fún àbí gbogbo asálà ń fi aṣọ funfun sìnkú àbí gbogbo yín gbogbo mùsùlùmí pátá là ń fi aṣọ funfun sin òkú wa níbo ló wà ní Al-Qur'an pé ká máa faṣọ funfun sìnkú. ó dé ní ẹlẹ́ẹ̀kejì Al-Qur'ani ní àpèrún wá ìdánú dí àlìsọ láti mí yóò mìlì jùmọ́ bá ṣe wá pèrún yẹn níbo ló wà ní Al-Qur'an pé Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar níbo ló wà ní Al-Qur'an. Ashhadu an la ilaha illallah Ashhadu an la ilaha illallah délẹ̀ bẹ́ẹ̀ aya la salati mo láyà la salati wà ní Al-Qur'an aya la falah níbo ló wà ní Al-Qur'an àbí ká má pèrún mọ́ ká torí pé kò sínú Al-Qur'an ẹ gbọ́ nǹkan ẹ̀ ọ̀kan tí mo wá expect káàfà Mubarak ó sọ tí n bá fi máàkì ẹ̀ pé yes mo gbà fún ọ nǹkan ẹ̀ ọ̀kan ni mo expect kó fi kọ́rọ̀ wípé ẹni tí ń ṣe nǹkan oṣù lè kírun. ẹ jẹ́ kí n wá lọ síbi ọ̀rọ̀ kan nígbà tá a fa Mubarak ń sọ̀rọ̀ ó ní nígbà táwọn béèrè pé kí lẹ̀ rí lórí pé obìnrin tí ń ṣe nǹkan oṣù kò gbọ́dọ̀ gba àwẹ̀ ó ní wọ́n wá sọ pé nítorí pé làákàyè obìnrin kò pé torí pé obìnrin jẹ́ náàkì sátọ̀lá ákìlì làákàyè obìnrin ò pé nítorí ẹ̀ ni wọ́n ṣe sọ pé kán má gba ẹ̀yìn pé nítorí ẹ̀ ni wọ́n ṣe ní kán gba nítorí ẹ̀ làwa fi sọ pé kán má gba ààwẹ̀ tán bá ń ṣe nǹkan oṣù ìrọ̀lẹ́ pa kò sẹ́ni ó wí bẹ́ẹ̀ kí mo ti wí kò sẹ́ni ó wí bẹ́ẹ̀ ẹ ti misplace ẹ ti dojú ọ̀rọ̀ rú bẹ́ẹ̀ láti lè pé káwọn tẹ́ ń bá sọ̀rọ̀ kán lè bá gbáǹtẹ́ ń wí ọ̀rọ̀ orí bá fà ti wí o mo gbọ́ mo fetí ara mi wo fídíò wọn ni o 2 hours plus ni mo wò tán àfáà ní táwọn bá béèrè tán bá bi wọ́n léèrè pé ẹ̀rí wo ló wà fún
pé kóbìnrin tó bá ń ṣe é là lọ́wọ́ kó má gbààwẹ̀ wọ́n á sọ pé torí pé làákàyè àwọn obìnrin ò pé torí pé wọ́n jẹ́ nẹ́ẹ̀kì sátọ̀ ákìlì irọ́ làáfà pa o kò sẹ́ni ó wí bẹ́ẹ̀ o àdìsí tí wọ́n ń wí bádìsí yẹn ṣe wá kọ́ ni wọ́n ṣe tú o náà fi ní kí wọ́n náà lọ lè kéwú ẹ̀wọ̀n tá ìkéwú kálukú ẹ̀wọ̀n tó ń dálẹ̀ ntádìsí yẹn wí kọ́ wọn o àdìsí tí wọ́n ń wí yẹn Abu Sa'id Kudiri ló gba àdìsí yẹn wá ó wà nínú Sahih Bukhari níjọ́ kan ni Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó jáde nínú ilé ó fẹ́ lọ sí ìdí yẹn wá rèé ó lè jẹ́ ti túnú àwẹ̀ ó lè jẹ́ ti léyá ìkànnù méjèèjì ó fẹ́ lọ kírun fáwọn èèyàn ó wá kọjá lára àwọn obìnrin tí wọ́n pọ̀ ó wá sọ pé yá máa sára nìsá ẹ̀yin obìnrin ẹ̀yin ìyá wa tasọ̀ dákìnà ẹ pọ̀ ní sàárà o ẹ jẹ́ kí kíni ó pọ̀ ẹ jẹ́ kí sàárà yín ó pọ̀ o ìní ààrẹ ìtukùnà àbí ùrí ìtukùnà àkìsára àlì náà rí nínú tí mo rí ni pé obìnrin ló pọ̀ jù nínú inú náà fàkúlẹ̀ àwọn obìnrin tànàbí ń bá wí ni wọ́n wá dá wọn ní wà bímọ ya Rasulullah kí la ṣe tó fi jẹ́ pàwà lápọ̀ jù nínú náà kí lànàbí wá wí ó ní tòkìsírì náà láàánà ẹ ti lè ṣépè jù ẹ ti máa ń ṣépè jù ẹ ti máa ń ṣépè jù olórí ibú ọmọ òfò ọmọ àdánù bẹ́yìn àtọkọ yín bá ń jà náà èpè ní kò ní oníṣoríire kò ní ta fún ẹ onítẹ̀lí onítẹ̀ èpè yín ti pọ̀ jù ó lè dé ní wàtòkẹ́ fírìnà àṣírí ẹ máa ń ṣàìmoore fáwọn ọkọ yín ìyàwó ta ni nínú wa ni ò ṣàìmoore rẹ̀ rí sóbìnrin tó fún lówó tàbí tó raṣọ wá fún tí ó tún di àárọ̀ ọjọ́ kejì tí ó máa sìn ẹ́ ní 200 naira rẹ̀ tó jẹ́ ó sì raṣọ 25,000 wálé wá fún ìsìn sí ẹjọ́ kejì pé yóò kọ́kọ́ kí ẹ dáadáa ṣe wà náà ṣe é gbàgbé 200 naira tí ẹ sáré yá lọ́wọ́ mi nígbà tẹ́ fẹ́ fún lágbájá lówó tó bá sì sọ̀rọ̀ èébú ni ó tẹ̀lé Ànábì ní mara aitu minna ibi tá dìsìn yẹn ti jáde nìyẹn o ọ̀rọ̀ nǹkan oṣù kọ́ ni wọ́n ń bá bọ̀ o ẹ̀wọ̀n nǹkan o wọ́n á ní mara aitu minna kìsáàtì aklin wà dín ní abàlì lóbi rajul láàzì min ìdákùnà ń pé ẹ̀yin obìnrin mi ò rẹ́ni tí làákàyè rẹ̀ tó kéré sí tọkùnrin tó ju ẹ̀yin náà lọ ṣé làákàyè obìnrin dọ́gba pẹ̀lú tọkùnrin ni mi ò rẹ́ni tí ẹ̀sìn rẹ̀ tó kéré sí tọkùnrin ju ẹ̀yin náà lọ ṣé ń tànàbí wí yẹn sójọ́ mọ́ ń tà fún Mubarak wí sójọ́ mọ́ ṣùgbọ́n ẹni tó bá fẹ́ ṣàbòsí bí ó ti wí náà ni wọ́n wí hùn ẹni tó fẹ́ dojú ọ̀rọ̀ rú máwọn èèyàn lọ́wọ́ bí ó ti wí nù bí ó ti máa wí nù ni wọ́n fi wá bá ọ̀rọ̀ yẹn débi wípé ẹ̀rí tó wà fún àbọ̀ làákàyè tá à ń wí ni pé tí wọ́n bá ní kán lọ mú ẹlẹ́rìí wá nínú Sharia court tẹ́lẹ̀rí bá jẹ́ ọkùnrin ẹyọ kan tí ò bá ti sí ọkùnrin ẹyọ kan obìnrin á jẹ́ mélòó á jẹ́ méjì tán bá nídìí ọkùnrin méjì wọ́n á lo obìnrin mẹ́rin bó sì ṣe wà ní Al-Qur'ani nìyẹn pé nítorí pé làákàyè yín kò kún tó tọkùnrin ni wọ́n fi pléèsì ẹ̀ bẹ́ẹ̀ ṣálùkùránì ló ń ṣe mistake ni ní ṣàbòsí ni àbíta ni in tí wọ́n gbé kalẹ̀ nínú usul tó jẹ́ kìtàbù rẹ̀ kódà tó bá débi ọ̀rọ̀ pínpín ogún ọkùnrin àti obìnrin kìí ṣe kíni wọ́n ń pín nǹkan kan náà fún wọn in tí wọ́n bá pín fún ọkùnrin ọ̀kan ni wọ́n pín fún obìnrin méjì bó ti wà nínú Al-Qur'ani nìyẹn so kí làfà Mubarak wá ń drive out ó túmọ̀ sí pé àáyà yẹn àfà yẹn ò gbá wọlé ó dé ní wọn lànà ní àdìsí yẹn fi wá lọ bí pé ìdí tí ẹ̀sìn yóò sì kí fi ń pé ni pé ẹ̀ ń ṣe nǹkan oṣù àsìkò tẹ́ ẹ bá wá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹ̀ ní kírun ẹ̀ ní gbà lòun bá ní ìdí tí wọ́n fi sọ pé kóbìnrin máa gbààwẹ̀ tí bá ń ṣe nǹkan oṣù ni pé torí làákàyè wọn ò pé ṣẹ́rí kó ti misplace ọ̀rọ̀ yẹn ó ti misplace ọ̀rọ̀ yẹn pátápátá ó dojú ọ̀rọ̀ yẹn rú lọ́rọ̀ tí ò rí bẹ́ẹ̀ rárá
tá bá lọ wọnú tafsir Qurtubi inú tafsir Qurtubi volume 3 page 63 níbi tí wọ́n ti ń ṣe tafsir àyà tí mo kà lẹ́ẹ̀kan wọ́n ní famin zalika al-eid al-maruf wa damu aswad wọ́n kọ́kọ́ ṣàlàyé bí ẹ̀jẹ̀ oṣù ṣe rí ó wá ní tẹ́tìrùkùlá usolat tóbìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ yóò fi ìrun lẹ̀ ni kò ní kírun o wasaum yóò fi àwẹ̀ lẹ̀ ni la khilafa fi zalik kò sáàfà kan tó sọ mí Imam Qurtubi ló kọ́ èmi kọ́ o al-jami'u li akamil Qur'an òun mú gbé dání volume 3 let's ba page 63 nínú Qurtubi ó ní la khilafa fi zalik kò sáàfà kan tó yapa ẹnu lé lórí ó wá tẹ̀síwájú ó wá mú àdísì tí mo tú tán yìí ó wá ṣe kíni ó wá mú wá àdísì Abu Sa'id Khudri tá àfà Mubarak ń takò yẹn náà fi wá mú wá ṣé ń gbọ́rọ̀ mi báwọn wọ́n fi wá mú wá wọ́n wá béèrè lọ́wọ́ Imam Malik tá bá lọ wọnú Muwatta Imam Malik page 185 wọ́n ní obìnrin tó sì fi usọ imatan ó ti gba àwẹ̀ ilẹ̀ wa mọ́ ó dẹ̀ wà nú àwẹ̀ inú oṣù Ramadan fated fawdafwatan min damin habit figeri awan edia àmọ́ kì í ṣe àsìkò tí ń ṣe láàrẹ̀ ló bá dédé rí ẹ̀jẹ̀ ilẹ̀ ti mọ́ ó ti jẹ sàárì ó ti wà nú àwẹ̀ ó wá di pílẹ̀ mọ́ ló bá rẹ́jẹ̀ kì í sì ṣe àsìkò tí mọ́ ṣe èlà rẹ̀ sumatantazir ó wá ló bá ń wò atátúnṣì pé bóyá irú ẹ̀jẹ̀ wo tún lélẹ̀ nígbà tí ó fi di alẹ́ ó rò pé òun á tún rí ẹ̀jẹ̀ yẹn fàlà tára ṣe yàn kò rẹ́jẹ̀ kankan ìgbà tó tún máa di àárọ̀ lọ́jọ́ kejì tẹ́fà ó tún rẹ́jẹ̀ ẹ̀jẹ̀ yẹn ò wá tó ìtorí lánàá ó tún stop ẹ̀jẹ̀ yẹn tún stop lẹ́sẹ̀kẹsẹ̀ àmọ́ ọjọ́ tó yẹ kó bẹ̀rẹ̀ nǹkan oṣù ẹ̀ gangan ó sì kù díẹ̀ kó pé kí ni ìdájọ́ rẹ̀ kí ni Imam Malik wí Imam Malik ní zalika adamu minal aidat ẹ̀jẹ̀ tóbìnrin yẹn rí yẹn ẹ̀jẹ̀ oṣù ni o fàyídà rọ àtiwù tóbìnrin bá ti rí nǹkan oṣù ẹ̀ falituftir kó jẹun ni o kò gbọ́dọ̀ gba àwẹ̀ o so Imam Malik tí wọ́n bí ní 73 years lẹ́yìn tá Ànábì kú àbí 83 years lẹ́yìn tá Ànábì kú àwọn tó yẹ pé wọ́n bá sàhábà láyé àwọn náà orí wọn ò pé wọn mọ̀ tí wọ́n wí lẹ́nu àfà Mubarak ẹ wo generation tó ń wà tó ń sọ̀rọ̀ wàlẹ̀ tẹ́kìdì mọ aftarat iye ọjọ́ tí ò bá wá fi gbà àwẹ̀ kó san padà Imam Malik ló wí bẹ́ẹ̀ fàíza dáàbà àni àdámú tẹ́jẹ̀ yẹn bá ti stop lè tẹ́sìl kó wẹ̀ o wọ́tasùn kó sì gbà àwẹ̀ tí ó jẹ ẹgbọ́n tí Imam Malik wí. wọ́n pe àfáà kan ní Abu Zinad yìí wọ́n tiẹ̀ tún bí òun ṣáájú Imam Malik 65 ní ọdún ìjírá ni wọ́n bí Abu Zinad lára àwọn tó kọ́ Abu Hanifa ń kéwú Abu Zinad wà ń bẹ̀ tábì yìí ni òun náà bá wọn sàhábà láyé nílùú Medina òun náà gba ìmọ̀ yàdísì wa Abu Zinad abẹ́gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nípa Abu Zinad yìí ẹ bá nínú sẹ́ríù Zurqani sẹ́ríù tí bàbá wa Zurqani ṣe lórí Muwatta Imam Malik ẹ bá ọ̀rọ̀ yìí níbẹ̀ tẹ́ bá lọ wo Zurqani volume 2 page 279 tẹ́rà tí mo gbé dání page 279 ẹ bá ọ̀rọ̀ náà níbẹ̀ kí ni bàbá wí bàbá ní inna as-sunana gbogbo súnà nẹ́bì wà ojú al-haq àtọ̀rọ̀ títọ́ látàtí kẹsíran alákìlá fìráì kì í sábà fọ́lò bí wọ́n ṣe rò pé yẹ kó rí súnà nẹ́bì àti ọ̀rọ̀ títọ́ tó wà nínú ẹ̀sìn wa yìí kì í sábà fọ́lò làákàyè bí wọ́n ṣe rò pé yẹ kó ṣe kí ni fama yajidul muslimuna budda min tibaiya mùsùlùmí ò ní option ju kó tẹ̀lé lọ min zalik ó ní lára ẹ̀ náà ni anel aido wípé ẹni tí ń ṣe nǹkan oṣù
tẹ́kìdì sọ́wọ́mọ̀ yóò san àwẹ̀ tó jẹ nígbà tí ń ṣe nǹkan oṣù yẹn wàlá tẹ́kìdì sọ́láàt kò ní san irun fàjà ala dhalika ta'abudan ìsìn lọ́hun ti ẹnìyẹn o. ìmáàmù Abu Zinad tí wọ́n bí ní 65 ìjìríyà yaani 55 years lẹ́yìn tá ànábì kú 55 years lẹ́yìn tá ànábì kú ẹ wo bó ṣe súnmọ́ tó lẹ́ni tó sọ̀rọ̀ eléyìí àwọn náà mọ̀ tí wọ́n wí. ṣé ẹ fẹ́ dá ìsìlámù mi kalẹ̀ ni ẹni pẹ́pẹ́ sí àwọn kan bú àwọn kan ń fẹnu àbùkù tànábì wọ́n sọ pé ànábì ó jẹ gbèsè kú ni ẹni pẹ́pẹ́ sí àwọn kan sọ pé ìpọ́nsì ló pa ànábì ìyẹn ṣe wá níṣe pẹ̀lú kẹ́ni kóbìnrin tí ń ṣe nǹkan oṣù máa gbàwẹ̀. tẹ́ ẹ bá fẹ́ dìfẹ́ǹdì yẹn báwo ló ṣe kọ̀nẹ́ẹ̀tì mọ́ ọ̀rọ̀ pé ẹni tó ń ṣe nǹkan oṣù kó máa gbàwẹ̀ rẹ̀ lọ. ó túmọ̀ sí pé ẹ kàn ń lé premises ọ̀tọ̀ níbi tẹ́ ẹ lọ gangan premises yín kò generate kó wá connect mọ́ conclusion yín ó ti disconnect lára conclusion yín ẹ fìdí ìfẹ́ ba ẹ̀sìn Islam jẹ́ ni ẹ sì lè rí bàjẹ́ ìgbésí ayé yín lẹ máa bàjẹ́ wàláì ẹnìkan olórí Islam bàjẹ́ òun tí ó pàgbésí ayé ara rẹ̀ jẹ́ ni yóò pàgbésí ara rẹ̀ jẹ́ ni ìgbésí ara rẹ̀ ni ó bàjẹ́ kì í ṣe Islam. Sheikh Yusuf Asọ́fútí nínú Ashiyatu Sọ́fútí tí wọ́n ṣe Ashiyatu Sọ́fútí báyọ̀ tíra ẹ̀ Ashiyatu Sọ́fútí ni tí bàbá wa Yusuf Alimaliki Asọ́fútí tí wọ́n ṣe òun lélẹ̀ tẹ́ ẹ bá lọ wo page 453 níbẹ̀ wọ́n ní ilam ana al-aid wa nufasa obìnrin tí ń bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àti obìnrin tí ń ṣe ẹ̀jẹ̀ bímọ lọ́wọ́ yajibu alayhima qada'u sawmi duna salat dandan ni kí wọ́n san gbèsè àwẹ̀ wọn padà lẹ́yìn tán bá parí ẹ̀jẹ̀ lẹ́yìn táwẹ̀ bá parí àmọ́ wọn ò ní san gbèsè irun. ó ní fa in qulta téèyàn kan bá wá béèrè pé mal farq bayna as-salati wa sawm ma anna kullam minhuma ibada kí ló dé tí ìdájọ́ àwẹ̀ fi ń yàtọ̀ sí tìrun ṣebí ìbádà ìsìn náà ní méjèèjì fal jawab wọ́n ní èsì ni pé iná kọ̀dọ̀ asómi bí amúrin jẹ̀díd kéèyàn ó san gbèsè àwẹ̀ padà wọ́n dìídì mú àṣẹ ìyẹn wá lọ́tọ̀ ni pé mini ayamin ukara fa idatun mini ayamin ukara kò wá sírù rẹ̀ fún ọ̀rọ̀ ọ̀run idatun mini ayamin ukara kò sọ̀kalẹ̀ fún ọ̀rọ̀ irun. wọ́n wá ní lè ádámì takarruru bí khilafi sọ́lát nítorí pé ní àwẹ̀ ń tiẹ̀ kì í ṣojoojúmọ́ ẹ̀ẹ̀kan lọ́dún náà ni àmọ́ ìrun tiẹ̀ kí lòun ojoojúmọ́ lòun àtọ̀sán àtòru. ìmáàmù Ṣábí tí wọ́n bí ní 21 ìjìríyà that is 11 years lẹ́yìn tá ànábì kú ìmáàmù Ṣábí 11 years lẹ́yìn tá ànábì kú ẹ̀ wọ́n ṣe súnmọ́ra tó. ní àfáà Mubarak ń wí kàntànkàntàn ẹni tí wọ́n bí lọ́dún 11 lẹ́yìn tá ànábì kú ẹ wá gbọ́n tóun tún sọ ìmáàmù Ṣábí yìí ó wà lára àwọn tó kéwú lọ́wọ́ Abdullah bin Mas'ud ó kéwú lọ́wọ́ Anas bin Malik ó kéwú lọ́dọ̀ Abu Abdurrahman As-Sulami lára àwọn tó ń wá kọ́ńkéwú Abu Hanifa wà ń bẹ̀ Qatada bin Da'ama òun náà wà ń bẹ̀. ìmáàmù Ṣábí sọ wípé àwọn kà nínú àwọn àkọọ́lẹ̀ táwọn kà wípé ìyàwó àwa ló fa ọ̀rọ̀ kí obìnrin ó san irun padà kan ní kó má san àwẹ̀ padà ìyàwó àwa tó jẹ́ ìyàwó bàbá wa Ádámù pé òun ló ṣe sábàbí ọ̀rọ̀ yẹn pé kó san àwẹ̀ kó má san irun. wọ́n ní nígbà tí wọ́n dé tọ́lọ́hun nìkan wà lórí ilẹ̀ àtòun àtọkọ rẹ̀ ó wá ṣe nǹkan oṣù fasalat Adam nígbà tó rí ẹ̀jẹ̀ yẹn ó wá lọ lè béèrè lọ́wọ́ bàbá wa Ádámù wípé ní alitusọ́lì amúlà ṣé òun lè kírun pẹ̀lú ẹ̀jẹ̀ yìí tàbí òun ò lè ṣe kí ni o. fasala Jibril ànábì Ádámù ò fún lésì ó wá dúró tí Jibril fi wá nígbà tí Jibril dé ó bi Jibril léèrè Jibril lòun ò mèsì ọ̀rọ̀ yẹn o òun lọ lè béèrè lọ́wọ́ Ọlọ́run. Jibril wá lọ ó padà dé Jibril wá fún lésì pé
tatruk salat fi ayami aidiya kò gbọ́dọ̀ kírun tí máa ń ṣe nǹkan oṣù lọ́wọ́ o walam yati al hukmu bil qada àmọ́ Jibril ò fi kó ọ̀rọ̀ yẹ wípé tó bá ti yá o kó san gbèsè kò sọ bẹ́ẹ̀ so ó di ìdájọ́ yẹn mú tó bá ti ń ṣe nǹkan oṣù tó irun kò ní kí kò sì ní san padà ó wá díjọ́ kan ó wà nínú àwẹ̀ ló bá dédé rí ẹ̀jẹ̀ oṣù ó wá lọ lè béèrè lọ́wọ́ bàbá Ádámù wípé ǹjẹ́ kí ni ìdájọ́ ilé yìí àwẹ̀ lòun ń gbà lọ́wọ́ yìí ẹ̀jẹ̀ oṣù ló dé yìí ṣé òun ó jáwẹ̀ ni àbó òun máa gba àwẹ̀ lọ Ádámù bá fún lésì lẹ́sẹ̀kẹsẹ̀ kò dúró de àfáà rẹ̀ Jibril ó wá fún lésì pé aftiri lọ jáwẹ̀ nígbà tí màláìka Jibril wá dé Jibril wá sọ fún pé ya amúra Jibril ló wá pa láṣẹ wípé bilqada wípé àwẹ̀ tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kò ní gbà àmọ́ kó san gbèsè àwẹ̀ yẹn padà Ànábì Ádámù wá ń béèrè pé ya Rabbi Ọlọ́run àti kíní àti kejì ìbáàdà ni wọ́n bí wọ́n ti ń dà wọ́n náà ńlá káyè rú tán fi ń dá wàhálà lẹ̀ kayfa umirtu bilqada fi ìdá ọmọ kí ló dé tí wọ́n fi ní kó sàn kan walam tu'mar bilqada fil ukhra àmọ́ wọn pa láṣẹ pé kó ṣe kíní o kó sàn kejì fàáwọ̀ Allahu ilé Ọlọ́run wá rán Jibrilu sí pé kan fún lésì pé ya Adam ìdí ni pé lè ànẹ́kàrọ̀ játa ilé ìnà fil marratil ula ìbéèrè tíyàwó rẹ̀ béèrè níta kọ́kọ́ ó dúró dè wá ká fún wọn lésì kó tó ṣe kíní o kó tó fún lésì fa akamna ma akamna wa khafafna anha la fi múrù ìdájọ́ yẹn wá tá sì ṣe ní fúfú yẹ wá fil marrati saniya àmọ́ ẹlẹ́ẹ̀kejì tó bí ọ́ amil tabirayika o ìròrí tiẹ̀ ló fi fún lésì fàṣàdádìnà àléyà yẹn la fi wò yí pé ká jẹ́ kó nípọn wà àkọ̀bùnẹ́ àbìlọ̀kọ̀dọ̀ àfihàn jẹ́ ìyà fún láfi ní kó máa san ìbá máa san àwẹ̀ yẹn padà gan àmọ́ lóun fẹ́ kán mọ̀ wípé ìyẹn máa dá ọ̀rọ̀ padà sọ́dọ̀ tòun ni ọ̀rọ̀ tá a wí yàtọ̀ sínú tírà tí mo ti kó tiẹ̀ yìí ẹ bá nínú sẹ́ríwù ṣàbàràkìtì tó ṣe fún Mukhtasar Khalili ó wà nínú sat majalis àwọn tí ń wo tírà dáadáa nù lára rẹ̀ nìyẹn mo ti ka ilé ilé kan àwa ń pè kíní kan ní al-isti'adọ ìyẹn làwọn olóyìnbó ń pè ní abnormal uterine bleeding isti'adọ ni pé tí nǹkan oṣù obìnrin bá ń ṣe ségesège bí ẹlòmíì tó yẹ pé ọjọ́ mẹ́ta péré níbi ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ ló wá dédé di ọjọ́ mẹ́wàá ní lẹ́jẹ̀ ò bá dá ọjọ́ márùn-ún ní í ṣe tẹ́lẹ̀ ló wá dédé di pé ó rí lọ́jọ́ méjì péré àbí kẹ́jẹ̀ wa máa pọ̀ ẹ̀jẹ̀ tí ò kí ń pọ̀ tẹ́lẹ̀ ló bá di ti ń pọ̀ ya isti'adọ ti dé táwọn olóyìnbó ń pè ní abnormal uterine bleeding AUB òun ní kéèsì tiẹ̀ lọ́tọ̀ lábẹ́ òfin Islam tírú ẹ bá ti ń ṣẹlẹ̀ ó ní tí máa ń fà náà o àbí kí mo ti wí mọ́lá Ibrahim ó ní nǹkan tí ó ní tí ń fà á ó ní nǹkan tí ń fà á lọ́dọ̀ àwọn oní mẹ́díkà wọ́n máa ṣàlàyé pé nǹkan báyìí ní ń fà á ìgbà míì hormone lè fà á àwa ìdá oṣù ẹ̀jẹ̀ àwa ìdá oṣù so eléyìí ń nì tó bá jẹ́ pé òun ni ó ń ṣẹlẹ̀ ǹjẹ́ obìnrin lè kírun ǹjẹ́ obìnrin lè gba àwẹ̀ ìdájọ́ tiẹ̀ yàtọ̀ sí ti èèlà ó sì ní iye ọjọ́ tí wọ́n ó define jáde fún pé iye ọjọ́ báyìí ni ó kà kó tó di pé yóò bẹ̀rẹ̀ sí ní gbàwẹ̀ àti kírun maximum ọjọ́ tó wà fún nǹkan oṣù àti nínú àdíìsì o àti nínú sáyẹ́ǹsì ọjọ́ méje ni 7 days ni ẹ rí i pé nínú tírà àwọn àfáà kan sọ pé ọ̀sẹ̀ méjì àwọn kan kamsata ashara yawman eléyìí ni lọ́dọ̀ àwọn onísáyẹ́ǹsì kọ́ lọ́dọ̀ àwọn medical 7 days ni maximum àbóògbọ́ ọjọ́ méje ni kódà á padà rí àdíìs tóun náà tọ́ka pé obìnrin kan wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ànábì jẹ́ ń sáré ka àdíìs yẹn Imnat bintu Jash radiyallahu anha ó ní kuntu ustaad aidatan kasiran shadida ó ní ẹ̀jẹ̀ oṣù òun ò dá ní bá ń ya ó sì pọ̀
àtẹ̀tù nàbí àwọn wà lọ lè bá nàbí wa Muhammad sallallahu alaihi astafti wa akbiruhu òun fẹ́ lọ gbá ìdájọ́ mú láti lọ béèrè àlàyé fawajadtu fi bayti ukhti òun wá bá lọ́dọ̀ àǹtí òun Zainab bintu Jahsh tó jẹ́ ìyàwó ànábì òun wá sọ fún pé ya Rasulullah inni usta'adu aidatan kathiran shadida nǹkan oṣù òun ò dá ó ti tó bí ọjọ́ mélòó ó sì máa ń dàún láàmú lọ́pọ̀lọpọ̀ gbà bẹ́ẹ̀ so ó yá kó eléyìí sí í máa ń dàún láàmú lọ́pọ̀lọpọ̀ gbà bẹ́ẹ̀ kó yára o. Ọwá ní ó máa ń dàwọn láàmú bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà fáàmà tààmúrú nìfíà kí ni wà níbi advice pé kóhun ó ṣe kọ̀dìmọ́nà àti ní as-salatu wa siyam kì í sì jẹ́ kóhun lè gbààwẹ̀ kì í sì jẹ́ kóhun lè kírun rẹ túbọ́lé tó bá jẹ́ pé àwọn obìnrin tí wọ́n wà láyé ànábì wọn a máa gbààwẹ̀ pẹ̀lú èlà irú ìbéèrè yóò ní wáyé náà kí ló ń ṣàfàmù bára kì í báyìí tó yẹ pé àwọn obìnrin nígbà ayé sàábà wọ́n ń fi èélà gbààwẹ̀ irú ìbéèrè tóbìnrin yìí wá ń béèrè needless kò ní nídìí kó wá béèrè kankan kí ló fẹ́ wá béèrè ọ̀rọ̀ yẹn fún àmọ́ torí pé ààwẹ̀ ìrun ó ní í ṣe pẹ̀lú èélà ni wọ́n ṣe gbọ́dọ̀ lọ béèrè so ńgbà tó wá béèrè kí lànàbì wá wí ànàbì sallallahu alaihi wasallam ní ani atulaki alkursuf ànàbì ní máa fi cotton wool máa kó sójú ara kí cotton wool yẹn pọ̀ dáadáa iná ò use ibùdám cotton wool máa ń stop ẹ̀jẹ̀ òótọ́ dẹ̀ ni nínú sáyẹ́nsì gan cotton wool ó ní í ṣe pẹ̀lú bleeding so ńgbà tó sọ bẹ́ẹ̀ obìnrin yẹn wá dáhùn ó ní uwa aksaru min zalik ó ní ẹ̀jẹ̀ tòun yìí kì í sọ̀rọ̀ òwú kò gbé olópọ̀ gan fatakidi sauban anabi no da lo aṣọ di aṣọ dáadáa kó pọ̀ kó máa fi sójú ara kí ló tún wí ó ní aksaru min zalik ó là nabi ẹ̀jẹ̀ tòun kì í sọ̀rọ̀ ta aṣọ ṣe kíni o tó ràn inama asujusa jan òun dá gidi tààrà ní tí ń dà yá anabi Muhammad wa ni sallallahu alaihi wasallam sa'amuruki bi amrin nǹkan méjì ni màá advice ayuhuma asinati ajza anka anil akhar èyí tó bá rọrùn fún ẹnu méjèèjì ni kó mú ó lálá kọ́kọ́ èyí tó bá ti ní kó lè ṣe ni o ètò ni kó mú nu méjèèjì ó nítorí pé innama adi iraqdatu min raqadati shayatin aw shaytan sátánì ni ó fẹ́ da ẹ̀sìn ẹrú mẹ́ lọ́wọ́ ò ní gbà fún ni o bí àfáà Mubarak Saheed ṣe fẹ́ da ẹ̀sìn Ọlọ́run rú mọ́ àwọn mùsùlùmí lọ́wọ́ òótọ́ ni reality ni mò ń sọ kí n sọ̀rọ̀ pé ebú sátánì a máa kó síyàn lára ń jọ mi tí yóò bá fura tí ó máa gbẹnu yàn sọ̀rọ̀ fáráyé tí yóò rò pé ọ̀rọ̀ tọ́lọ́run lòún wí ó dá kí ni makisud kí ni garage tó wà níbi ọ̀rọ̀ kí ni target ń tàfà fẹ́ gé ní mẹ́ ok tóbìnrin ò bá gbààwẹ̀ nígbà tí ń ṣe é là lọ́wọ́ based on all this multiple and multitudinous and gigantic evidence tóbìnrin ò fi wá gbààwẹ̀ nígbà tí ń ṣe é là tó dẹ̀ padà san àwẹ̀ yẹn padà ṣé yóò wọ̀ náà ju kẹ́ wá sọ pé ó láwẹ̀ tó bá gbà tó wá dojú àlìkíyàmọ̀ tí ò bá wá láwẹ̀ yẹn ńkọ́ tó lè padà lọ tún gbà ṣe mọ̀ pé kò ní san àwẹ̀ kankan mọ́ torí pé ó gbà pé òun ti ṣe kíni òun ti gbà kí lè fẹ́ gain what do you stand to gain misleading information ni àwọn ògbó analysis yẹn ká pé obìnrin nígbà tí ó yẹ kó gbàwẹ̀ kò gbàwẹ̀ ó nítorí pé òun ṣe é là lọ́wọ́ based on nǹkan tó gbọ́ táwọn àfáà ti ṣe kíni o tí wọ́n kà kalẹ̀ ta wí yìí abẹ́gẹ́ ti ń sìn now àwọn evidence yìí pọ̀ gan tó lọ bẹ́ẹ̀ gbogbo àwọn tíra táǹké bá a ṣe máa bá ń bẹ̀ nìyẹn kò sí tó sọ mí now kó wá jẹ́ pé yẹn lobìnrin kan tẹ̀lé
kò wá gbààwẹ̀ ó dẹ̀ san àwẹ̀ yẹn padà lẹ́yìn Ramadan káwá compare sí èyí tó jẹ́ pé òun gbààwẹ̀ yẹn pẹ̀lú èèlà kò wá san gbèsè àwẹ̀ mọ́ lẹ́yìn Ramadan tó bá wá padà díjọ́ ìdájọ́ tọ́lọ̀ bá wá sọ pé òun yẹn wrong báwo ló ṣe fẹ́ compliment àwẹ̀ rẹ̀ tí ò pé ṣé mọ̀ pé níta àkọ́kọ́ yẹn òun ṣe kí ni ó san gbèsè àwẹ̀ tí ẹ padà pé bó tẹ̀ jẹ́ pé ní Ramadan kan ló gbà sí alukurani náà fàyè lẹ̀ pé fàyè dàtún min ayamin ukhar aláàárẹ̀ náà ń mísì àwẹ̀ tó dẹ̀ ń san padà àbẹ́ ẹ̀kọ́ ni aboyún tó rí pé mi òun ò gbé ó ń mísì àwẹ̀ tó dẹ̀ ń san padà ẹni tó ń fọmọ lọ́mú ó ń mísì àwẹ̀ tó dẹ̀ ń san padà arìnrìnàjò ń mísì àwẹ̀ tó dẹ̀ ń san padà bàbá arúgbó ṣàgbàwẹ̀ ìyá arúgbó ṣàgbàwẹ̀ ọlọ́run ò dẹ̀ torí ẹ̀ mú wọn ó fún wọn láyé rúkṣọ wà bẹ́ẹ̀ now àwọn èèyàn wá san àwẹ̀ tí wọ́n padà òun yóò wá san àwẹ̀ tí ẹ̀ ó gbà pé àfáhùn báràkì sọ pé òun láwẹ̀ now nbo lẹ fẹ́ báwo lẹ ṣe fẹ́ jọ́ọ̀jì ẹ bẹ̀rù ọlọ́run fà all in the essence that Caliph Turaf try to be different from the people so that you will be known òun ni basis ọ̀rọ̀ yìí nísìn táwọn àwọn kan sọ pé Caliph Turaf jẹ́ kí tiẹ̀ yàtọ̀ ṣe tiẹ̀ lọ́tọ̀ ìwọ sọ míì so that ìwọ ló máa popular jù nítorí eléyìí lẹ fi fẹ́ sọ pé wáyé nù ṣé irú eléyìí lẹ ń kọ́ àwọn ọmọ kéwìn yín ṣé ní markas tí gbogbo ayé ń kọ́ mọ́ lọ ṣé tí wọ́n ń kọ́ wọn bẹ̀lẹ̀ wí ẹ bẹ̀rù ọlọ́run rárá gbogbo tí yẹn bá fẹ́ ṣe láyé kí yẹn máa rántí àtúbọ̀tán tẹ́ ẹ bá dúró pé kò sẹ́ẹ̀rí fún ọ̀rọ̀ yẹn nínú Quran ẹ̀rí wo ló wà fún ká sin òkú pẹ̀lú aṣọ funfun nínú Al-Quran níbo ló wà tẹ́ ẹ bá dẹ̀ dúró pé kì í ṣe dandan kan fi aṣọ funfun sí òkú ẹbẹ lọ́hùn pé njọ́ tẹ́ bá kú kan faṣọ dúdú sí yín àfáǹbarak tàbáṣọ pupa tẹ́ ẹ bá ti lè sọ yẹn wípé kì í ṣe dandan ká máa fi aṣọ funfun sí òkú níjọ́ tẹ́ ẹ bá kú inshallah bìkúdà àti ọlọ́run wọlé àpọ́nlé Ramadan yìí aṣọ dúdú tàbí pupa ni wọ́n fi sí yín kò jù bẹ́ẹ̀ lọ ṣe bá díìsì ló sọ pé ká máa fi aṣọ funfun sìnkú adẹ̀ ń tẹ̀lé kò sínú Kùránì náà kò sínú Kùránì ká faṣọ funfun sìnkú níbo ló wà ládù àti ṣáàkù tá a fi ń gbé sáré níbo ló wà náà Kùránì ibi tí wọ́n sin ànábì Muhammad sí àdíìsì ni wọ́n lò tán fi sin síbẹ̀ ṣebí ní yàrá ìyàwó Aisha ni níbo ló wà náà Kùránì ní pé ibi tá ànábì kú sí nìkan sí kódà àdíìsì yẹn dọ̀yìfù ni torí pé Abubakar nìkan òun ló gbà wá kò sí sàábé mi tó gbọ́ lẹ́nu ànábì pé ànábì sọ pé àwọn ànábì ọlọ́run ibi tán bá dákẹ́ sí náà ní ká sin wọ́n sí kò sí sàábà mi tó gbọ́ lẹ́nu ànábì Abubakar nìkan ló lóun gbọ́ tòun ti bẹ́ẹ̀ náà wọ́n tẹ̀lé wọ́n sin ànábì sí yàrá ìyàwó Aisha so báwo ló ṣe fẹ́ ṣe tó fẹ́ máa dissociate àdíìsì kúrò nínú Islam kì í ṣe pé in some cases tí yẹn bá fẹ́ sọ pé ẹjẹ́ akọ́ àdíìsì kílánù á jẹ́ pé àdíìsì míì wà tó sọ míì táwa rí pé èyí tó ń sọ míì yẹn ó strong ó wà authentic ju eléyìí á wà ju eléyìí tó weak ilé àwọn àmúyí tó wà authentic àdíìsì míì wo ló wà tó sọ fún wa pé tóbìnrin bá ń ṣe é là kó má gbàwẹ̀ so that a lè ju yìí tó sọ pé kó má gbà á lè jù yẹn lẹ̀ ẹ lọ tún bá o àfáàmùbára ẹ gbọ́dọ̀ kú báyìí o tẹ́ bá ṣe báyìí kú àtúbọ̀tán yóò dá wájú Ọlọ́run o wàláì tàláì ẹ ṣe eré o ṣe eré àfáàmùbára ẹ ṣe eré pàápàá Ànábì wa sọ bẹ́ẹ̀ fún ó wá ní fatahayadi sittata ayam aw sab'a fi ilmillah Ànábì ní n tó ṣe ní option number 1 obìnrin yẹn mú padà síbi ọ̀rọ̀ obìnrin tó wá béèrè ọ̀rọ̀ ẹ̀jẹ̀ oṣù tí ó ń yá tá a mọ̀ sí abnormal uterine bleeding AUB Ànábì wa ní ka ọjọ́ 6 tàbọ́jọ́ 7 èyí tó bá jẹ́ àlàálà rẹ̀ ń bẹ̀ kó kà fún nǹkan oṣù ó wá ní tó bá ti kà bẹ́ẹ̀ ó ní wákìwùdí àyàmà ẹ̀dàtúkì kó wá jókòó gbogbo àsìkò ọjọ́ 6 ọjọ́ 7 tó fẹ́ mú yẹn fún nǹkan oṣù rẹ̀ ṣé ń gbọ́ àwọn ọjọ́ yẹn ikiwùdí anisọ̀láti wàsọ́ọ̀ má kírun má sì ṣe kíni o má gbààwẹ̀
àdìsí mi ìtúlélẹ̀ tànàbí ti sọ pé kẹ́ni tí ń ṣe nǹkan oṣù kó má ṣe kí ni kó má gbààwẹ̀ ṣáàfà Mubarak ò ka ilé yìí ni kó má kírun kó má gbààwẹ̀ wà náà wí ìmọ̀ àti gbogbo tó jọmọ́ ìsìn lọ́hùn tí ẹni tí ń ṣe ẹ̀jẹ̀ oṣù kì í ṣe kí ni o kó má ṣe ọjọ́ mẹ́fà tàbí méje ó ní lẹ́yìn yẹn ìjì àlínà fùsákì á ìdọ̀tán sí tata àyàmì àwòsábọ̀ àyàmì máa wá fi ọjọ́ mẹ́fà méje ní gbogbo oṣù kó máa mú ní ọjọ́ nǹkan oṣù is either 6 or 7 àwọn àfáà kan ní ó ṣeé ṣe kó jẹ́ pé ẹni tó gba àdìsí yẹn wá ló doubt ní 6 or 7 ṣe wà nínú àdìsí yẹn wọ́n wá ní kíìlà kí n kó ń bẹ̀ yẹn súnmọ́ ìgìtẹ́sìlì tó bá ti ṣe bẹ́ẹ̀ wà wá wẹ̀ lẹ́yìn ọjọ́ mẹ́fà méje òun tó bá ti wá wẹ̀ ata ìdára etí anẹ́kẹ̀kọ́ títọ́ ìlú wà wẹ̀ tí wà rí pé o ti ẹ̀jẹ̀ yẹn ṣọ́ pé ẹni tí bó ṣe ròyìn ẹ̀jẹ̀ yẹn bẹ́jẹ̀ yẹn ṣe pọ̀ yẹn ṣe pé tó bá máa wẹ̀ á wẹ̀ yẹn gan ni o abẹ́ẹ̀kọ́ ni tí ó rí pé ẹ̀jẹ̀ yẹn ò sí ní wastanka àti fasọ́lì sàlásán wa ìṣirí náà léla lẹ́yìn yẹn yóò máa wá kírun lọ fún odidi 23 days nínú oṣù ṣe mọ̀ pé ó ti ka ọjọ́ mélòó fún nǹkan oṣù ọjọ́ méje tàbí mẹ́fà níbi náà ó wá tó wá ní àrùbá àwọn ìṣirí tó bá jẹ́ mẹ́fà 24 tó bá jẹ́ méje 23 ṣó ti yé wa ohun tó bá ti wá mú bẹ́ẹ̀ wàásù mi máa kírun fún 23 days yẹn or 24 kó o sì gba ààwẹ̀ fa inna dhalik jujisiwuk ìyẹn ti gbé wakadhalik fafu alikula shari báyẹn ni kó ti máa ṣe lóṣooṣù kama ta'idun nisa gẹ́gẹ́ báwọn obìnrin ti ṣe nǹkan oṣù wọn wakama yẹtuba àti bí wọ́n ti wẹ̀ mikatu aidi inna wa tori inna Ànábì wí bẹ́ẹ̀ fún ó ní fa in kọ̀wíìtì ala antu akirina zura ó wá fún ní option number 2 pé option number 2 ni pé àti zuri àti asiri wàá wá lọ zuri lára wọn ò ní yára kí lásìkò zuri a ti fẹ́ súnmọ́ pé àsìkò asiri ṣe kíni ó wọlé ìgbà yẹn ni wàá wá kí zuri àti asiri magrib àti ṣáì náà wàá lọ méjèèjì lára wàá kí nígbà tó ti fẹ́ súnmọ́ àsìkò ti ìṣáì àbẹ́ ẹ̀gẹ́ ti sìn ó wá ní fafu ali wa texilin ó máa wá wẹ̀ ma alfajiri fafu ali wa sumi in contact ala dhalik ó ní ó máa wá wẹ̀ ma alfajiri fún ìrun àsùbá wá wẹ̀ àbẹ́ ẹ̀gẹ́ ti sìn ìyẹn ni pé a máa wẹ̀ bẹ́ẹ̀ lójoojúmọ́ nígbà tí èèyàn ń wẹ̀ èélà janaba so ó Ànábì wá ní option number 2 yìí ada ajabul amrayni ìlàyà òun lòun nífẹ̀ẹ́ sí jù ó la option mi hadith tí mo kà tán yìí Imam Ahmad bin Hanbali ó gbà wá nínú Musnad ẹ̀ Abu Dawud ó gbà wá nínú Sunan rẹ̀ Tirmidhi òun náà ṣe kíni o òun náà gbà wá àwọn nǹkan wo ni ẹni tí ń ṣe nǹkan oṣù ni wọ́n yànda fún pé kó ṣe àwọn nǹkan yẹn bí 6 ni tí ẹni tí ń ṣe nǹkan oṣù àtẹni tí ń ṣe ẹ̀jẹ̀ bímọ tí ò lè ṣe kíni o tí ò lè ṣe alákọ̀ọ́kọ́ ni sọ̀láàt irun obìnrin tí ń bá ń ṣe nǹkan oṣù tàbí tí ń ṣe èélà méjèèjì yẹn nǹkan bí 6 kan wà tí ò gbọdọ̀ ṣe alákọ̀ọ́kọ́ ni irun kò gbọdọ̀ kírun ó dìgbà tó bá parí ẹ̀jẹ̀ yẹn kó tó lè ṣe kíni kó tó lè kírun ẹlẹ́ẹ̀kejì ni ààwẹ̀ ẹ̀rí eléyìí àti mú wá àti irun àtàwẹ̀ inú gbogbo àdísì tá ń kà látẹ̀kan ó wà ń bẹ̀ abẹ́ẹ̀kẹ́ ti ń sìn nọmba 3 tí ó lè ṣe onídùkúlù lílmọ́ksìfì wíwọnú mọ́ṣáláṣí tí ó sì jókòó síbẹ̀ kì í ṣe pé ó wọbẹ̀ ó gbàbẹ̀ kọjá o tí ó wọbẹ̀ àyà kan wà ní Al-Qur'an Suratun Nisa verse 43 ní yā ayyuhalladhīna āmanū lā takrabū ṣolāta wa antum sukārā hattā ta'lamū mā taqūlūna wa lā junuban illā ābirī sabīl. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقربوا صلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون
ولا جنبا إلا عابر سبيل حتى تغتسلوا. àyà yìí ní ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ ẹ̀yin mùsùlùmí ẹ̀yin mùmínì ẹ̀yin olùgbàgbọ́ òdodo la taqrabu salata wa antum sukara ẹ má débi bèbè irun bìlì ń ta sí pé lẹ́ẹ̀kẹ́hùn gbà tẹ́ ti mu tí yó àtàtà àlàmú mọ́ takò tí tẹ́fì tí làkàyè yóò fi padà dé ó wá ní wàhálà junuban bẹ́ẹ̀ náà lẹni tí ó ti dáná jánábà tó ti ní ẹ̀gbin jánábà lára irú ẹni bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ wọ mọ́sálásí bìlì ń ta sí pé yóò lóun fẹ́ fi ó wá ní ilá ábìrì ìṣẹ̀bí àyàfẹ́ni tó fẹ́ gbàbẹ̀ kọjá ubúrù kí yẹn kọjá ń bì kan ó dìgbà tó bá so eléyìí ni ó apply sí obìnrin tí ń ṣe nǹkan oṣù àti obìnrin tí ó ń ṣe ẹ̀jẹ̀ bímọ àfi tó bá yẹ pé ó fẹ́ gba mọ́sálásí kọjá ó lè kọjá ń bẹ̀ ó lè wọbẹ̀ mú nǹkan àmọ́ kò lè ṣe kíni kò lè jókòó síbẹ̀ hadith kan wà tálẹ́bù wa Muhammad sallallahu alaihi wasallam tó ti ní kí ìyàwó Aisha lọ lè bóun gbé ìtẹ́ kírun òun nínú mọ́sálásí ó wà nínú ilé ó wá ní kí ìyàwó Aisha bóun gbé ìtẹ́ kírun yẹn sí nínú mọ́sálásí ló wà ìyàwó Aisha wá sọ fún pé òun ń ṣe nǹkan oṣù lọ́wọ́ òjíṣẹ́ Ọlọ́run wá dáhùn ó ní ṣé ọwọ́ ló fi ń ṣe nǹkan oṣù ni àdìsí yẹn gan wà ń bì ó ní ṣọwọ́ ló fi ń ṣe nǹkan oṣù ni ó ní ṣọwọ́ ló fi ń ṣe nǹkan oṣù ni so ó dẹ̀ gbé fún àmọ́ àwọn ọ̀rọ̀ méjì làwọn àáfàá sọ ńbẹ̀ yẹn ọ̀rọ̀ méjì ni wọ́n sọ àwọn àáfàá ní ó lè má wọbẹ̀ kó nawọ́ láti ta láti gbé ẹ mọ̀ pé ọwọ́ lànàbì dákọ̀ pé ṣọwọ́ ló fi ń ṣe nǹkan oṣù wọ́n ní ọtọ́ wá ní ó dẹ̀ lè jẹ́ pé ó wọbẹ̀ náà àmọ́ tí kò jókòó síbẹ̀ ẹ mọ̀ pé ìyára wọbi kan kí wọ́n sì jáde so méjèèjì làwọn àáfàá sọ kí wọ́n á padà síbi ọ̀rọ̀ tí mò ń bá lọ pé àwọn nǹkan tí éèlà àti nífàsì òfin ní gba obìnrin láyè láti ṣe tí kò ní gba obìnrin láyè tí ó mọ sọ di ìwọ fóbìnrin mo ti ka mẹ́ta báwọn. ẹ wá rí kí n tó kò lórí ẹlẹ́kẹta hùn tíyẹn bá dáná jánábà tí ó sì tí ìwẹ̀ tó bá ṣàlùwàlá àlùwàlá tó ṣeun ó lè jẹun ṣẹun kan máa sọ pé tẹ́gbìn jánábà bá ń bẹ lára yàn kíyẹn má jẹun wọ́n ní kò dáa ó lè jẹun nígbà tó bá ti ṣàlùwàlá ó lè mú nǹkan ó lè lọ sùn bẹ́ẹ̀ àlùwàlá yẹn ti gbé pé kó sùn kò ìwẹ̀ o kò ilé kírun o àmọ́ àlùwàlá yẹn ti sọ ẹ̀gbin ara rẹ̀ di fífúyẹ́ sóyè báwọn so wọ́n béèrè ìbéèrè yẹn lọ́wọ́ Ànábì wa Muhammad àdìsí yẹn Sayyidina Umar ló gbà wá radiyallahu anhu ó sì wà nínú Sahih Bukhari ó wà nínú àwọn tírà àdìsí míì náà wípé ní ìró òjíṣẹ́ Ọlọ́run àyà náà mọ àádùnẹ́wà wà junub ṣé yẹn lè sùn tó sì ní ẹ̀gbin jánábà lára ìyẹn ti ṣe kinní yẹn tán òrùdú àti dìde lọ́wọ́ ẹ̀ ó kì í mọ́lẹ̀ ṣó lè gbàbẹ̀ sùn lọ Ànábì ní idha tawadda na'am idha tawadda bẹ́ẹ̀ ni tó bá lè lọ rọ́jú sí so wìtàlùwàlá ó lè sùn. ẹlẹ́ẹ̀kẹrin qira'atul Qur'an kíkà al-Qur'an Ànábì wa Muhammad ó ní ẹni tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹni tó jẹ gbèsè ẹ̀gbin ìwẹ̀ jánábà kò lè ka nǹkan kan nínú al-Qur'an àmọ́ àdìsí eléyìí dọ̀yìfù ni Imam Bukhari ó jẹ́ àmọ̀ pé dọ̀yìfù ni so wọ́n béèrè lọ́wọ́ Imam Ali Sayyidina Ali radiyallahu anhu pé ǹjẹ́ ẹni tí ń ṣe ẹni tó ní ẹ̀gbin jánábà lára ǹjẹ́ ó lè ka al-Qur'an Imam Ali ní la wala arfan kò lè ka o kódà ara fi kan báyìí nínú al-Qur'an kò lè ka so yín túmọ̀ sí pé ní eléyìí ni evidence yẹn kò fi taratara jòkó tán a máa ra àwọn àfáà tí ó sọ pé kò rí bẹ́ẹ̀ a máa ra àwọn àfáà tó sọ pé kò rí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún atọ́wàf obìnrin tí ń ṣe nǹkan oṣù obìnrin tó ní èèlà lára tí ń ṣe nifas kò lè ṣe tawaf Kaaba lára ń tà fáwọn báràkì kù kó sọ fún wa rẹ̀
tóbìnrin tí ń ṣe nǹkan oṣù bá lè gbà ó yẹ kó lè ṣe tàwáàfù àbí kò sáà sínú Kùránì pé kò lè ṣe tàwáàfù kan kí wọ́n mú obìnrin kan máa kó àwọn obìnrin tí ń ṣe éèlà kan lọ máa ṣe tàwáàfù ńgbà náà ẹ tráyẹ̀wò káfà tráyẹ̀wò pé kóbìnrin àwọn make sure kóbìnrin tí ń ṣe éèlà ó ṣe tàwáàfù ẹ lọ tráyẹ̀wò obìnrin tí ń ṣe éèlà obìnrin tí ń tó ní nífàs kò lè ṣe tàwáàfù àmọ́ gbogbo iṣẹ́ ájì tó kù ló lè ṣe àdìsí ló wí bẹ́ẹ̀ wọ́n bi ànábì wa Muhammad léèrè ìyàwó Aisha ló bí níjọ́ náà wọ́n làwọn wà ní Sarif wọ́n ń pe àyè kan ní Sarif bayna al-Makkah wal-Madina láàyè yẹn wà ní wọ́n ń béèrè pé ájì ní ṣíṣe nǹkan oṣù òun ló sì ti bẹ̀rẹ̀ yìí ànábì ní ifu ali ma yaf'alu al-hajj ghayra an la tatufi bil-bayti hatta tatahuri gbogbo iṣẹ́ tá lálàájì ń ṣe pátá ló lè fi éèlà ṣe àyàfi tawaf ṣe mọ̀ pé kò sí bí ó ṣe ti tawaf tí ò ní wọnú haram mọ́sáàsì so ìwọ mọ́sáàsì ibẹ̀ yẹn kò ní pé yẹn kọ̀ fẹ́ gbàbí kan ó kéré jù yóò lo wákàtí kan bẹ̀ tèrò bá wá pọ̀ dáadáa yẹn lè wà láàrin tawaf yẹn odidi wákàtí bíi méjì tí ó sì wà ń bẹ̀ eléyìí tí mo wí yìí ẹ bá nínú subulu salam sheriwu bulugu marami volume 1 page 143 to 145 tíra yìí eléyìí tí mo wí ní ẹ bá níbẹ̀ so ká máa sọ̀rọ̀ ká má lè gbé tíra jáde kára yóò rí lára àbòsí ayérayé ni kí tíra yín mọ́ ṣe gbé jáde fáráyé rí kẹ́kọ̀ọ́ máa sọ pé wà bí báyìí péjì báyìí ẹ gbé tíra yẹn hàn aráyé pé tíra tó wà rèé o kí gbogbo ayé rí tíra yín tí ò ṣe gbé bọ́ta kí wá nìdí mo ti ṣàlàyé léyìn ẹlẹ́ẹ̀kẹfà tẹ́ni tí ń ṣe éèlà àti nífàsì ò lè ṣe òun ni àlọ́wátì kò lè bọ́kùnrin ọkọ rẹ̀ ní àjọṣepọ̀ wọ́n béèrè lọ́wọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé má yẹ ìlú lè rọ́jìlì mímúrátì wáyé àìd kí ni nǹkan tí ó tọ́ fọ́kùnrin tó lè fìyàwó rẹ̀ dá lára nígbà tí ìyàwó rẹ̀ ń ṣe éèlà lọ́wọ́ abẹ́gbọ́ kí wá lè sì tí ànábì wí ànábì sallallahu ní máa fọ́ ọkọ̀ ìzà gbogbo tó bá ti yàtọ̀ sí àárín ibi tóbìnrin rorò mọ́ ọkùnrin yẹn lè fọwọ́ kàn ibo lobìnrin máa rorò sí láti bí ìdodo síbi kíni o orúnkún ànábì ní ó wá lo ẹ mọ̀ pé ànábì kì í fi gbogbo ẹnu sọ̀rọ̀ so kì í ṣe bàzíwù tí ó máa fi sọ̀rọ̀ tàkà ó ní dèdè bí tóbìnrin yẹn rorò sí máa fọkàn in tó bá yàtọ̀ yá ni màdùnà in tó bá ti yàtọ̀ síbẹ̀ yẹn ọkọ rẹ̀ lè ṣe kíni o ó lè fi ṣeré nígbà tí ń ṣe é là lọ́wọ́ so ìyẹn ló mì pé gbogbo bí òkè báyìí kìsìn ibi ọsàn méjì náà so ní àmọ́ ibi tó rorò síhun ló fi jẹ́ pé nínú àdìsí mi tí ó bá tó ìyàwó ànábì bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ táwọn ànábì dẹ̀ fẹ́ bá wọn ṣeré á wá sọ fún un pé kó lọ lè ró ìró á ní kó lọ lè rorò so tó bá ti rorò dédé ibi tó rorò síhun ọkọ ò gbọdọ̀ fọwọ́ kàn láàrin ìgbà náà àmọ́ yàtọ̀ síbẹ̀ ẹ̀tọ́ ni so inú àdìsí mi ní ìṣínà kulla shay'in illa nikah gbogbo ohun tí ó bá tẹ bá fẹ́ ṣe lẹ́lẹ́ ṣe àmọ́ ẹ má ṣe gidi gangan àbí kò yé báwọn ẹ má ṣe gidi gangan so eléyìí ni bẹ́ẹ̀. mo tún ìbéèrè náà béèrè o ìpè ní àníṣe ẹ̀rí kùránì wo ló wà fún ká faṣọ funfun sìnkú tẹ́ ẹ̀ bá ti rí nínú kùránì mú wá ní pé ó wà ní kùránì pé aṣọ funfun ni ká máa fi sìnkú ẹ gbọ́dọ̀ mú wá àbí nígbà tí bàbá rẹ̀ kú ó faṣọ funfun sí ìgbà tí ìyá rẹ̀ kú wọn faṣọ funfun sí wọn gbogbo ká di òkú ká máa so ní okùn ká gé kan tẹ́rẹ́ ká dì í níbo ló wà náà kùránì pé ká ṣe bẹ́ẹ̀ ṣe bá dìísì ṣe bí súnà látẹ̀lé débẹ̀ tó bá wá sọ pé kì í ṣe dandan àwọ̀ wá sọ pé ó dáa kò burú kì í ṣe dandan níjọ́ tó bá kú aṣọ dúdú ló gbé lọ pàdé Ọlọ́run aṣọ dúdú tá a bá sọ pupa
ló gbé lọ pàdé Ọlọ́run ọba rẹ̀. Àwọn kankan wá wà tá ní láti tún gbọ́yé nípa al-aid ní pé ẹni tí ń ṣe nǹkan oṣù ìsáhùn naturally èèyàn tó mọ́ ni, àmọ́ nípa ìdájọ́ ẹ̀sìn ló di ẹlẹ́gbin o. Fàpèjúwe ìyàwó Aisha sọ wípé kuntu ashrabu wa ana aid thumma unawilu an-nabi sallallahu alaihi wa yadahu fáwọn alamodi fìyà. Ó ní tóun bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tóun wá mú nǹkan, òun á máa gbé ife tóun fi mú nǹkan fún òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad. Ànábì á sì gbà déédéé ibi tí òun gbẹnu sí òun l'Ànábì náà ó ṣe kí ni o. Ìyẹn túmọ̀ sí pé ẹni tí ń ṣe nǹkan oṣù naturally kò sí nǹkan tó rán jù pẹ̀lú rẹ̀, ṣùgbọ́n lábẹ́ àwọn ìdájọ́ ẹ̀sìn lẹ́gbin, àmọ́ òun ni naturally kì í ṣe ìkànnì yẹn. Ó wà ní Sahih Muslim. Inú àdìsí ẹlẹ́ẹ̀kejì wọ́n ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam a máa gbé orí, ìyá Aisha náà ní sọ̀rọ̀ yìí o, a máa gbé orí sóhun láyà tóhun sì ń ṣe nǹkan oṣù lọ́wọ́, Ànábì ó sì máa tìláwà al-Qur'an, ó sì gbé orí sóhun láyà òun tóhun ṣe nǹkan oṣù lọ́wọ́. Ẹ̀dì mutafaq lélẹ̀ náà ń bẹ nínú Bukhari ń bẹ nínú Muslim. Ìyá Aisha náà ló tún sọ eléyìí náà ẹlẹ́ẹ̀kẹta, ó ní tí a sọ lẹ́ẹ̀kan pé Ànábì ní kó lọ lè gbé ìtẹ́ ìkírun òun wá nínú mọ́sálásí, sotiye ó di mẹ́ta báwọn. So ìyẹn já máa mọ̀ pé kì í ṣe pé ẹni yẹn naturally ẹlẹ́gbin ni, àbí kò yé. Ẹlẹ́ẹ̀kẹrin tá a tún fi ṣe evidence eléyìn ìyá wa Maimuna lára àwọn ìyàwó Ànábì wa Muhammad radiyallahu ta'ala anha, ó sọ wípé Ànábì a máa kírun tí aṣọ tó fi pa kájà nínú yàrá, tí bá ń kírun lọ́wọ́ nínú yàrá, aṣọ tó fi pa kájà, aṣọ yẹn a máa kàn òun lẹ́sẹ̀. Àdìsí èyí tó wà nínú Mishkatul Masabi mistake wà nínú yẹn, wọ́n ṣe kọ́ bó ṣe wà nínú Bukhari kọ́ ni wọ́n ṣe kọ́ yẹn, wọ́n ṣe mistake. So ibi tí yóò ti rí original bá dìsí yẹn ṣe wà, àfi kéèyàn lọ wọnú Bukhari àbí kó lọ wọnú Muslim gangan fúnra rẹ̀. Abdullah ibn Shaddad ló gbà wá látọ̀dọ̀ ìyá wa Maimuna bintu Haris. Ó ní kana Rasulullah sallallahu alaihi wasallam yusalli wa ana iza'u. Ànábì tó bá kírun bẹ́ẹ̀dì tóun fi sùn a máa wà lẹ́gbẹ̀ẹ́ bí tíntín kírun láàrin òru. Wa ana aid, òun á sì máa ṣe nǹkan oṣù lọ́wọ́. Wa rubbama asaba ní sawbuhu ìsásàjádà, tànàbì bá forí kanlẹ̀ aṣọ rẹ̀ tó fi pakájà, aṣọ yẹn á sì máa kàn òun ní ara níbi tóun sùn sí. So eléyìí ní já máa mọ̀ wípé ní kì í ṣe pé ẹni tí ń ṣe nǹkan oṣù wá jẹ́ ẹlẹ́gbin báhùn tá a máa wá sá fún. So ti yé báhùn. Àdìsí ni a bá nínú Sahih Muslim, àdìs 1536 a bá níbẹ̀. Sahih Muslim wà níbí gbàgbé wa yẹ báyìí. A bá níbẹ̀ àdìs 1536 a bá níbẹ̀. Ó wà nínú Bukhari náà gbàgbà sọ̀hún, a bá níbẹ̀ náà bákan náà. So eléyìí náà àti clear. Àwọn nǹkan tá a bá fẹ́ máa sọ fún aráyé, number 1 ìmọ̀ràn mi fún gbogbo àfórí social media, evidence yín ẹ máa ṣú ẹ̀ fáráyé. Ẹ má kàn máa sọ pé wà níbẹ̀ wà níbẹ̀. Ẹ jẹ́ ká rí tírà yẹn. There is nothing bad. University lèmi jáde ni mo ti graduate, Ọlábísí Ọ̀nàbànjọ University. Nínú táwọn professor fi kọ́ wa ni pé gbogbo tó bá fẹ́ máa sọ láyé máa fi reference sílẹ̀. Jẹ́ ká aráyé ó mọ reference ọ̀rọ̀ rẹ̀. Àtàdébi pé tá bá kọ project, wọ́n bí ẹ̀dá ẹ lọ béèrè lọ́wọ́ gbogbo ọmọ university, wọ́n bí kú wàá submit the project kò ní reference. O graduate ti. So kí ló wá ń ṣàwà àfà tá a máa sọ̀rọ̀ fáráyé tá a máa fi reference wa pamọ́ tá a ní lè ṣó ẹ̀. Ibi tó ti mú ọ̀rọ̀ yẹn wá yẹn jẹ́ káráyé mọ̀ náà. State ẹ̀ kó wà very clear. In tó ń wí èèyàn báyìí ló wí, ibi báyìí ló wà, dẹ̀ ṣó ẹ̀ fún gbogbo ayé kan rí. Ìwé yẹn rèé o, pé ìwọ ká lè mọ̀ pé ìwọ gangan kà from the source, kì í ṣe pé o pick ẹ̀ níbì kan. Ó rọrùn kí yẹn máa sọ pé ọ̀rọ̀ wà ń bí báyìí, ọ̀rọ̀ wà ń bẹ́ẹ̀, tẹ́ bá bí báyìí náà ó wà ń bẹ́ẹ̀, page kìíní kan ó wà ń bẹ́ẹ̀, kóhun fún ara rẹ̀ má kárí. Tó bá wá níjọ́ tẹ́ bá wá ní kẹ́ verify pé ṣé nǹkan yẹn wà ń bẹ́ẹ̀ wà ní bá ń bẹ́ẹ̀.
irú ẹ̀ ṣẹlẹ̀ nínú tírà yìí ìkan náà àwọn tírà mo ń wo tírà kan wọ́n wá point àdìsí kan wọ́n wá ló wà nínú Sahih Bukhari application Sahih Bukhari sì ń bẹ lórí fóònù mi tí Muslim náà wà lórí fóònù mi so tí n bá fẹ́ mọ bí tàdísì wà màá kọ́kọ́ ṣàṣẹ lórí app ó wà tó wá ti tẹ bí ilẹ̀ kẹ́límà méjì nínú àdísì tó wá ti tẹ agbèjáde wàá lè mọ bí tí wàá ti bá nínú tírà yẹn gangan tó wá fẹ́ ṣí mo wá tẹ̀ ó ní kò sí tó jọ bẹ́ẹ̀ tí túmọ̀ sí pé kì í ṣe bí wọ́n ṣe kọ́nu tírà yẹn ló ṣe kíni ló ṣe wà ní Sahih Bukhari so mo ní láti ṣe àwọn research míì kí n tó ṣe wá gẹ́ẹ̀tì bí àdísì yẹn ṣe wà gangan nínú Bukhari tí túmọ̀ sí pé kì í ṣe bá àfá yẹn ṣe kóòtì ẹ̀ ló ṣe wà ń bẹ̀ irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ dáadáa sọ́pọ̀lọpọ̀ àfá ẹ máa sọ pé báyìí wọ́n sọ fún ẹ pé ó wà ní báyìí tíra kan kóòtì fún ẹ pé ọ̀rọ̀ tó ń mú wáyé ó wà nínú báyìí ó wà níbi báyìí ibi tó dárúkọ pọ̀ wà yẹn ẹ̀tọ́ ẹ gbọ́dọ̀ lọ gẹ́ẹ̀tì tíra yẹn kó o verify pé ṣé lóòótọ́ ìtẹ́ni sọ pé wà bí ó ṣe kí ni ó wà ń bẹ̀ ẹ̀yin ò ní ṣe okay for example sìn Ustaz Mubarak nínú fídíò yìí tí mo wò ẹ̀ ń dárúkọ àwọn tíra ṣíà at least ẹ̀ka tíra ṣíà bíi mẹ́jọ ẹ gbé jáde kí gbogbo aráyé rí ṣe ẹni lọ́dọ̀ tẹ́ bá ní ẹṣú ẹ̀ fáráyé kìtàbù Bazoiri Darajat lísọ̀fáyí ẹ gbé jáde ẹ fi hàn aráyé pé òun rí ẹni tafsiru Kumi ẹ gbé jáde ẹ fi hàn aráyé pé ẹni ẹ tún dárúkọ kìtàbù Káfí tí kò ní ṣe ẹ gbé jáde ẹ fi hàn aráyé pé ẹni kìtàbù Tibuyan Litusi ẹ gbé jáde ẹ fi hàn aráyé pé ẹni al-Ifsaw lil-Mufid ẹ gbé jáde ẹ tún dárúkọ Majmu'ul Bayan li-Tabarasi ẹ fi hàn ayé Mukhtasar Basairi Darajat ẹ fi hàn ayé tafsiru Sofi ẹ fi hàn aráyé Biharul Anwar tí Majlisi ṣe ẹ dárúkọ rẹ̀ tafsiru Mizan tọ́bàtọ̀báyí tó ṣe ẹ fi hàn aráyé tafsiru Bayan Sa'ada fi Maqamatul Ibada kẹ́ lè mọ̀ pé mo fara balẹ̀ jòkó ti fídíò yìí mo yọ báírò ni gbogbo tíra tẹ́ dárúkọ páwọn ṣe àṣe yìí tó ń lọ bí mẹ́wàá yìí ẹ ṣú ẹ lórí live program ní kọ̀ọ̀kan kárí pé ẹni ẹ máa kóòtì ọ̀rọ̀ nínú tíra tẹ́yìn gan ò rí tẹ́yìn gan ò fojú rí pé nǹkan yẹn wà ń bẹ̀ àwọn yóò máa àwọn kó máa wá kí yín pé àjọ ẹ researcher my foot irú yín kọ́ ni wọ́n ń pè ní researcher báwo ẹ súnmọ́ bèbè researcher pàápàá ẹ súnmọ́ dárájà researcher ẹ súnmọ́ irú yín kọ́ ni wọ́n ń pè ní researcher tí ò lè máa ṣó gbogbo reference ẹ̀ kó máa fi hàn aráyé pé reference òun rè ká dẹ̀ máa rí kó dẹ̀ máa snap page kó tún máa snap ẹ̀ fún wa kó òun rè ìyẹn ni èmi mọ̀ sí researcher làwa ní yunifásitì tá graduate la mọ̀ sí researcher ní ṣe irú ti yín o misleading lecturer lẹ́yìn jẹ́ tó fẹ́ máa mislead àwọn èèyàn so a sọ̀rọ̀ ti ta ní ń bẹ pẹ̀lú ànábì sọ̀sẹ́là nínú gáàrù sáórì aṣọ eléyìn ni bóyá làbọ́túnla kọ́lọ́ fẹ̀mí wálẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun.